àlọ́ mi àlọ́ 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 mi àlọ́ 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 mi àlọ́ àlọ́ kí la fi jẹ́wọ́ ẹnu kí la fi ríran ojú kí la fi túkọ̀ ìjẹni kí ló ń gúnyán kí ló ń bẹ lábẹ́ abọ́ òní kí ló ń bẹ lábẹ́ akọ oko kí ló mú àpòbò lójú ara àbòsí kí ló mú àpòkò ní kìíní ẹ̀tàn ní kí ló mú àpòbò lójú ara àbòsí kí ló mú àpòkò ní kìíní ẹ̀tàn ní alábòsí ń pòbò lójú ara ká ẹ ò ráyé lóde òbòlòdì oúnjẹ kò lórúkọ méjì agbóyè kú ọlọmọ àjíkí àrídàtọwọlẹ amúnisìwí amúnirẹ̀ẹ́rìn láì tẹ́tẹ́tẹ́ bókó bá yọ̀ọ̀dà tó ń forí dánú òkò nígbàdà lọ́wọ́ òkò wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe mí òbòlòbò ń jẹ́ ìdẹ̀ra kọ́ mi kí ló mú àpòbò lójú ara òsì kí ló mú àpòkò ní kìíní ẹ̀tàn mi kí ló mú àpòbò lójú ara òsì kí ló mú àpòkò ní kìíní ẹ̀tàn mi ẹ̀yẹ kòkó ní kìíní kòkó lóko ń jẹ́ okòrè o ọba ọmọ alala lulu alulu lala orí pọpọrọ ó dàbí ọparun bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán àfàìlú kan ó gbẹkùnlé mú àfàìtọ́nà oríran òru alálùbọ́sà rògbòdò lábẹ́ pẹ̀lú kóró méjì tó ní ọlọ́run má yọ kó lọ́rọ̀ abọ́ olóòtú fàbẹ́ mọ́ṣílá amóríyá amárayá gágá okó kìí ṣe kíní okólókó ń jẹ́ okólókó ń jẹ́ ìtura ní ọmọ. àjànàkú òdòbò jẹ́jẹ́ a máa dóni bí ẹni ńlá kí àfi gbàgà 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 gbàgà. ẹ̀yin boys ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ ti wájú ẹ tẹ̀yìn gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. ẹ tọ̀tún ẹ tòsì gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. ohun kígbe ẹ fi alẹ́ nù. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹgbà sí. ẹ̀gbọ́n ẹ má jẹ́ kí kan rí un jẹ. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹgbà sí. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú mo ní ẹ bá ń mọ bòyí gbẹ ọ. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ ti wájú ẹ tẹ̀yìn gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. ẹ tó tún ẹ tó sì gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. ẹ bá ń gbọ́ bòyí gbẹ ọ. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. inú ilé balùwẹ̀ ẹ gbọ́. ta leléyìí. Hello? 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 Okay. Ìyá, since tẹ́ ti pè wọlé, ó yẹ ẹ kálẹ́ ó yá ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ ti pè ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín lọ. Orúkọ mi ni Yétúndé Gani. Ó tọ́ ẹni sùúrù ìyá Yétúndé Gani. Màmá ẹni sùúrù. Òótọ́ ni mo fẹ́ kẹ́ sọ o. Ẹ má parọ́ o. Òótọ́ ni kẹ́ sọ o. Òótọ́ ni gbogbo nǹkan tẹ́ máa sọ lórí ètò yìí. Ẹ̀kẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jẹ́ fáwọn èèyàn ní background. Ìyá wúmà yìí wọ́n ti gbé ọmọ ẹ̀ wọ́n ní àwọn àtọkọ wọn wọ́n ti gbọmọ lé ọkọ wọn gbọmọ according to her ọkọ wọn gbọmọ wọn láti nǹkan bí ọmọ dúkan wọn ò dẹ̀ rí ọmọ yẹn ti pé 31 years nsìn wọ́n wá ní ọmọ yẹn ti travel out ọkọ wọn ò jẹ́ kán ní access sí but òótọ́ ni kẹ́ sọ o ó yẹ gbóhùn sókè Iya Kafaya. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Orúkọ mi ni Yétúndé Gani Iya Kafaya. Nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe nínú ilé ni ó máa ń lù mí ìgbà mi tó bá lù mí báyìí á ní mi kí n sùn ìlẹ́lẹ̀ ló ti máa bá mi lò pọ̀ nígbà tẹ́mi àti ẹ̀fẹ́ àjọ ń gbé bí ọkọ àtìyàwó kó tó di pé àbẹ̀rẹ̀ sí gbé pẹ̀lú ọkọ àti ní kọ́ṣíp mò ń lọ sùn gbà yẹn ni. ṣọ́ọ̀tì ẹ̀yìn màá tó bá dáre di pé bóyá afẹ́rẹ́ abẹ́yà bíi 6 years ni mo fi ní kọ́ṣíp pẹ̀lú ẹ̀ nígbà mo wà ní
4 títí mo fi dé final jáde ó dẹ̀ mú mi lọ kọ́ṣẹ́ hairdresser ni ló mú mi kọ́ tí mo dẹ̀ ń ṣiṣẹ́. ṣọ́ọ̀tì ẹ̀ màgbà tó dẹ̀ wá di pé wá ṣe ìdáná mi tó di pa jọ ń gbé nílé ni wàhálà ṣẹlẹ̀ tí màá sí ilé ó máa ń gbóbìnrin wálé nǹkan tó bá wù ló ṣe which I don't have right láti challenge ẹ̀. so nínú tó nà mí yẹn òun ni ó ló advise me say I cannot continue like this with this person. I cannot continue. Ó máa lù mí, ó máa kẹ́rù mi síta lẹ́nu ọ̀nà passage. Tó bá tún yá, àtúkò wọlé ilé. Ó níyàwó mi. Ṣé o ti yẹ màmá láti ìgbà yẹn láti mo ti ń forí rọ? Àwọn èèyàn lè sọ fún mi pé báwo lẹ́ni ló ṣe máa lù mí? Ìjọ́ kan, ó wá sí ṣọ́ọ̀bù mi. Kò bá mi ṣọ́ọ̀bù mo lọ rajà ní Mushin yẹn. Kí tó dé? Kò bá mi ọlá pé kò bá mi yẹn ọjọ́ ìgbà tó máa tó bí èwì ó mú mọ́tò wá ó wá pààkì gbogbo ẹrù ṣọ́ọ̀bù mi ó náà lòún rà fún mi. tó ẹgbẹ́ lọkọ̀ mi ti ṣí mẹ́mi lè fẹ́. ìjọ́júmọ́ mi àwọn pẹ́rẹ́ǹtì wọ́n bá wa dá sí i. ìgbà tó kọ́kọ́ lù mí tó lé mi tí mo tó fẹ́ lù mí lálẹ́jọ́ ẹ̀ mo fi sá. ìjọ́ kejì mo lọ sílé wa àwọn ilé wa wá sọ pé tí wọ́n bá jà nílé ọkọ tí wọ́n bá jà lọ́dọ̀ ọkọ ọ̀dọ̀ àwọn ẹbí ọkọ ni èèyàn máa mú lọ sọ́dọ̀ màmá wọn ní Òṣòdì má folúkù mo lọ wà ń bẹ̀ ibẹ̀ ni mo wà tí mo fi rally round tí ó bá tún máa wá síbẹ̀ wá bá mọ́mí wọn alájà. màmá ẹ má rojọ́ ọjà màmá ẹ lọ síbi ibi tó lead yín. má ṣe ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀yẹ kó tó di pé mo fi sílẹ̀. ọmọ ńkọ́ báwo lọmọ ṣe dí ọwọ́ ọkọ yín. sọ ìgbà tó di pé ó bẹ̀rẹ̀ sí tírẹ́sì mi bọ́mọ ṣe dọ́dọ̀ wọn nígbà tó bẹ̀rẹ̀ sí tírẹ́sì mi pé ó ti gbọ́ pé mo ti lọ márì ẹlòmíì tó sọ pé mi ní bímọ mi ó mú nǹkan mẹ́sìsì mi ó náà máa lọ lò ó. so ìwọ wá ní mi ní bímọ mi gba tí mo dẹ̀ ti ń fẹ́ ọkọ mi ó dẹ̀ tírẹ́sì mi pé òun fẹ́ tọmọ pé tóun mi bá fún un lọ́mọ òun máa dá sí mi lára. so ìgbà tí mi ò ṣáà dáhùn mo ṣagídí gbà yẹn rọ́mọ yẹn nìkan ni ó wà ní ọwọ́ mi. ìgbà tó wá di pé bóyá mo wá lóyún fún ẹni tí mo fẹ́ yẹn ó tírèsì mi níjọ́ kan ó mọ ẹni yẹn tẹ́ pé àwọn méjèèjì jọ lura wọn níbẹ̀ ó sọ pé òun máa pẹ́ ẹni yẹn òun náà máa para wọn pé òun ò ní gbà kí n fẹ́ ẹni yẹn. so ìgbà tó di pé mo bímọ yẹn ni mo ṣe wá lọ gbé ọmọ fún màmá ẹ̀ alájà ni mo gbọ́mọ fún. wọ́n sọ fún alájà òsì láyé mọ́ sí wọ́n dòkó ọ̀bọ̀ wọ́n rí mi. mo wá sọ pé ẹ̀yin ni mo gbọ́mọ fún tó ti bá gbọ́mọ fún ọmọ yín ó lè sọ pé òun ò rí ọmọ yẹn mi ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀. ok ẹ̀yin lẹ gbé ọmọ fún ẹ̀yin lẹ gbé ọmọ ẹni sùúrù. mo lọ gbé ọmọ fún alájà mo dẹ̀ kó gbogbo textbook ẹ̀ ló mọ̀. mo ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni èmi ni mo lọ gbé ọmọ fúngbà tó ń tírẹ́tì mi jẹ́ gbogbo bọ́mọ yẹn ṣe lọ sí skul gbà yẹn èmi ni mo ń kẹta fún torí tí bá lọ bá pé mo fẹ́ gbowó skul ọmọ yẹn màmá ó máa sọ pé òun ò ní fún mi lówó kọ̀ọ̀kan. ṣé kí n jẹ́ kẹ́ land kí tó ṣé ẹni sùúrù ṣé n jẹ́ kẹ́ land kí tó béèrè àwọn questions kan lọ́wọ́ yín ni. ẹ ló mọ̀. ṣé kí n jẹ́ kẹ́ land kí tó béèrè àwọn questions kan lọ́wọ́ yín ṣé má sọ̀rọ̀ tán ó yẹ sọ̀rọ̀ yín tán. bẹ́ẹ̀ ni ní wọn torí mo lè gbàgbé àwọn nǹkan míì tí mo fẹ́ sọ. so ní bọ́mọ yẹn ṣe dé ọ̀dọ̀ ẹnìyẹn dá mà nígbà tó dé ọmọ yẹn dé ọ̀dọ̀ tọ́mọ yẹn wà ní ọ̀dọ̀ mi mo máa ń gbé lọ sọ́dọ̀ bọ̀dá mi ní Mushin wípé bóyá ó fẹ́ rí dáàdì ẹ̀ òun náà máa lọ gbé ní ọ̀dọ̀ bọ̀dá mi yẹn ó máa gbé ọmọ yẹn ṣeré lọ tó bá yá tún wá padà wá sí ọ̀dọ̀ bọ̀dá mi yẹn àwọn yẹn wọ́n ọmọ yẹn wá fún mi nígbà yẹn pàṣẹ bí mo ṣe ń ṣe pé kó má di pé kò rí ọmọ yẹn so gbàtọ́ wá di pé ọmọ yẹn wá bọ́ sọ́dọ̀ ẹ̀ fúlì bí ò ṣe jẹ́ kẹrẹ láti gbà yẹn ọmọ yẹn wà 4 years 3+ ló wà going to 4 years nígbà yẹn láti gbà yẹn gbogbo ọ̀nà mo lọ bá àbúrò wọn ó sọ pé kó má dá sí rárá pé tó bá dá sí àwọn máa kọ̀ wọ́n gbogbo ọtí mo lọ bá wọn sọ pé kó má dá sí àwọn àbúrò mi tí mò ń rán lọ pé kó lọ máa bá mi wo ọmọ yẹn ó sọ fún wọn kó má wá sílé òun mọ́ nígbà yẹn pé ẹ̀yin kọ́ lòun fẹ́ àǹtí yín lòun fẹ́ nǹkan báwọn ọmọ yẹn ṣe sọ pé àwọn ò lè lọ sílé bàkàfẹ́ ọmọbọ ẹ̀ ń tírẹ́tì èèyàn yẹn o kọ̀ọ̀kan bá ẹ̀ ń ṣe sáwọn
ọmọ ẹ ṣe wà ní ọ̀dọ̀ ìgbà tí bàbá mi kú mo tún lọ fún ara mi síbẹ̀ ìyàwó ẹ̀ ló jáde sí mi. ìgbà wo lẹ ti rí ọmọ yẹn mọ́ sí how ti tó many years. wọ́n jẹ́ kí n rí ọmọ yẹn ó sọ pé mi ì lè mọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ ni ó sì tún dé ṣá lọ́rọ̀ kan tí bá fa ọ̀rọ̀ gùn mi ì rí ọmọ yẹn wọ́n jẹ́ kí n rí. láti how many years. mo ti wá sọ́dọ̀ wọn ni mo ṣí bẹ̀ mo tún bẹ̀ láti ìgbà tó mẹ́rin ti 4 years that's all. ìgbà tí mo máa ti bí yẹn around 91 92 ni mo bí. so ọmọ ọdún mélòó lọmọ yẹn sìn. ni mo bí 90 ọmọ yẹn 91 92 so 4 years ni going to 4 years ló wà nígbà tí mo fi gbé lọ yẹn. so ọmọ ọdún mélòó lọmọ yẹn. ó wà nursery 2 ó lò wé book 1. so bí 27 years. so nígbà láti. bí 27 years ago lẹ ti rí ọmọ yẹn gbẹ̀yìn sìn. bẹ́ẹ̀ ni mà mi ì fi rí ọmọ yẹn mà. so mo dẹ̀ máa wá sàdúgbò wọn bẹ̀ yẹn máa kọ́ máa rìn káàkiri bẹ̀ yẹn náà ni làwọn èèyàn fi júwèé ibi tí wọ́n máa ń jókòó sí fún mi bẹ̀ yẹn nígbà tí mo dẹ̀ lọ sí sílẹ̀ mo bá àwọn èèyàn sọ̀rọ̀ mẹ́ mo bá coordinator Yẹmí Àlì sọ̀rọ̀ mo ṣàṣọ pé bàbá Kàfáyà ni mo wá nǹkan ọ̀kọ̀ nígbà tí àwọn yẹn ní kí ṣì máa lọ pé wọ́n sí lára àwọn ẹ̀rà tó rí mi ó dodge lẹ́tà làwọn èèyàn sọ pé ó dodge. so mo ṣe ṣàlàyé fún àwọn yẹn pé èmi ò wá tọrọ owó ń bí o mo wá ṣàlàyé nǹkan ni o wọ́n ṣàní kí ṣàlàyé nǹkan tí mo dẹ̀ ṣàlàyé pé ọ̀rọ̀ ọmọ mi ni ẹjọ́ ẹ bá ń bẹ̀ o ẹ bá ń bẹ̀ mo ń bẹ̀ ni. so jọ́ sí àwọn yẹn ṣàṣọ pé tí bá tún ti wá pe nọ́mbà àwọn yẹn máa ní bàbá Kàfáyà ní káwọn má dà sí. ok lọ́rọ̀ kan ṣá wọn ò jẹ́ kẹ́ rọ́mọ yín. èmi àti bọ̀dá mi àtàwọn àbúrò mi á tún gbé àjọ máa. lọ́rọ̀ kan ṣá wọn ò jẹ́ kẹ́ rọ́mọ yín ẹ fẹ́ wá rọ́mọ yín àbí. ok mo fẹ́ béèrè àwọn questions kan lọ. mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ok ma ẹ máa. ó yá ẹ sọ̀rọ̀ yín tán ọ̀rọ̀ yẹn ẹjọ́ yẹn ti pọ̀ jù ibi tẹ́ ẹ̀ mú lọ ní pé wọn ò jẹ́ kẹ́ rọ́mọ so ẹ sọ̀rọ̀ yín tán ẹjọ́ yẹn ti pọ̀ jù fún mi. mo bá Yẹmí Àlì gangan ní ibẹ̀ níjọ́ yẹn mo bóun náà bẹ̀ mo bá gbogbo àwọn executive tọ́jọ́ ń ṣe politics yẹn bẹ̀ but àwọn èèyàn sọ fún mi pé kí n má rojọ́ pé kí n ṣáà máa bẹ ẹni nígbà tá a jókòó kó tó di pé wọ́n arrange ibi tá a máa jókòó àwọn èèyàn ní ọ̀rọ̀ yẹn pé àwọn èèyàn ti ń sọ lẹ́yìn mi pé but kí n má gba gbogbo ọ̀rọ̀ jẹ́ kí n ṣáà máa bẹ̀ nígbà tá a dẹ̀ tó dẹ̀ rojọ́ kalẹ̀ ẹ̀pọ́nlẹ̀ mo sá lọ mo ṣe bá mo mi ìgbó lẹ́nu mi sọ anything ìgbà tó dẹ̀ ní kí ni mo fẹ́ rọ̀bọ̀ mi Yẹmí Àlì sọ àwọn náà dẹ̀ sọ fún ìjọ ẹ̀ pé tí bá rí ọmọ mi sìn wọn lè sọ pé mi ni mo bí wọn lè sọ èmi ò ṣáà sọ anything ìgbà tó dẹ̀ yà mo kúnlẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ mo so mọ́ lọ́rùn ẹsẹ̀ pé kó ṣáà jọ kó jẹ́ ẹ̀rọ ọmọ mi it's too much èmi sí I'm 54 years now ṣé mi ìnira ọmọ tó bá tẹ̀lé pé kí lọ́la ṣé mi ìnira ọmọ mi náà ni ṣùgbọ́n ọkọ̀ tó jẹ́ kí n máa ká ọkọ̀ tó dàbẹ̀ ni pé mo wà bá place ni pé wọ́n ló ń ṣàgùn sí mi ara mi ò ṣe bẹ́ẹ̀ yẹn náà mo kó pé ọdún ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ mi tí mo sọ mi ìgbà mi rántí kan mi mọ̀. ẹni sùúrù ṣé ẹ ti sọ̀rọ̀ yín tán. mo tún máa pẹ́ lórí fóònù fún ara mi mo máa bẹ̀ ẹ́ yes ma'am. ok mo fẹ́ béèrè lọ́wọ́ yín ọkọ tẹ́ lọ fẹ́ tẹ́ bíbejì fún báwo lọkọ yẹn ṣe jẹ́ sí ọkọ yín báwo lọkọ yẹn ṣe jẹ́ síbi tẹ́ ń gbé. kò jẹ́ bẹ́ẹ̀ kan ṣe rí ẹni yẹn ẹ jẹ́ kí n sọ fún yín ẹni yẹn ẹjọ́ tí ẹni yẹn máa mọ̀ mí èmi ò mọ̀ wọ́n èmi àti bàbá Kàfáyà gọ́gọ́ lájọ lọ sí pàtí tó lù mí ní pàtí táwọn yẹn ń là wá which I don't know tó bí ẹyin máa ó lù mí ó fi mí lẹ̀ ní pàtí ó lọ ń bá àwọn obìnrin jó ní mo lọ bá pé èmi àti lájọ wá sí pàtí ó dẹ̀ fi mí lẹ̀ ní mo síbẹ̀ yẹn ó dẹ̀ lọ ń bá àwọn obìnrin mi jò ìfọ́sí tó fún mi bá gẹ̀lẹ́ tí wọ́n wí. so lọ́rọ̀ kan ṣá ẹni sùúrù àwọn yẹn wà ń bẹ̀ ìmọ̀ wọn rí. ẹni sùúrù Iya Kafaya ẹni sùúrù lọ́rọ̀ kan ṣá ọkọ yìí mọ ẹni tẹ́ padà lọ fẹ́ tẹ́ bíbejì fún. bẹ́ẹ̀ni ọkọ yìí mọ ọkọ yìí mọ ẹni tẹ́ ẹni sùúrù ẹ máa gbọ́ mo ń béèrè àwọn questions kan lọ́wọ́ yín ẹ máa gbọ́ sẹ́ ọkọ yìí mọ ẹni tẹ́ padà lọ fẹ́ tẹ́ bíbejì fún àbí ọkọ yìí mọ. lẹ́tà torí ìgbà yẹn lórí picture lọ́wọ́ mi lẹ́tà
mọ̀ ní tó bẹ̀rẹ̀ sí ní jàǹgbà yẹn. Okay, now inú ilé ọkọ yín lẹ ti wà tẹ́ ti ń fẹ́ onítọ̀hún kó tó di pé ẹ kó jáde ọkọ yín dẹ̀ mọ̀ ń pa ẹ̀. irọ́ mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ mo wà á lé wáńbàrí gà mo sọ fún yín pé máa ń kẹ́rù mi síta yàtọ̀ sí kí tó lẹ́nu yẹn ẹni sùúrù tí fi ọkọ yín sílẹ̀ dẹ̀níjọ́ tí ẹ lọ gbé ọmọ sílẹ̀ ní tilẹ̀. mo ti fi sílẹ̀ ẹ má dáná mo ti fi sílẹ̀ mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ mo ti kúrò lọ́dọ̀ ẹ̀. bẹ ọkọ yín bọ ọkọ yín ṣàmú ẹni tẹ́ bímọ fún no ẹni sùúrù ọkọ yín ṣàmú ẹni tẹ́ ọkọ yín mú ṣe bẹ́ẹ̀ ẹ má gbé yẹn wá irọ́ Iya Kafaya ẹ má gbé yẹn wá ẹ ti dá mi lóhùn ó pé ọkọ yín mú ẹni tẹ́ bímọ fún ẹ má sọ fún mi pé lẹ́tà ó lóhùn mọ́ fúnra yín ẹni wọ́n ẹ ló wà ní pàtí tẹ́jọ lọ ẹ̀yin lẹ fún mi fẹ́ sọ fún mi sí ẹ lọ́kọ yín mẹni tẹ́ bímọ fún ẹ lórí yín ní pàtí ẹ ló wà ní pàtí ok ìjọ tẹ́ lọ gbé ọmọ lẹ̀ níbo lẹ gbọ́ níjọ tẹ́ lọ gbé Kafaya lẹ̀ ta lẹ gbé Kafaya fún Iya Kafaya. Ajá ni mo gbé fún mo dẹ̀ kó gbogbo òwe ẹ̀ tó ń lò mo kó fún wọn mo má ṣọ ẹ̀ fún wọn alájà ni mo gbé ọmọ fún mo dẹ̀ fi gbogbo ìgbésí ayé mi búra alájà màmí yọkọ mi ni mo gbé fún nígbà tí akọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà ọ̀dọ̀ wọn ni mo wà wọ́n dẹ̀ mọ̀ nínú ọ̀rọ̀ yẹn ìyọkọ mi ni mo gbọ́ ọmọ fún mo lè fi gbogbo ìgbésí ayé mi búra. Now, okay. Kí ló wà kí ni èrò ẹni sùúrù kí ni èrò ọkàn yín gan kí ni èrò ọkàn yín kẹ́ tó lọ gbé ọmọ fún ìyá ọmọ yín fún ìyá ọkọ yín ọmọ kò ṣe ọmọ ọdún mẹ́rin lẹ gbọ́ ọmọ yẹn lẹ̀ o. wọ́n ti sọ fún wọn pé mi lè go along pẹ̀lú bọ̀bọ̀. ok ẹ wá lè go along pẹ̀lú bọ̀bọ̀ ẹ wá gbé ọmọ yín lẹ̀ ní ọmọ ọdún kan àbọ̀. kí ní sùúrù lèèyàn fi ṣe mo ní èèyàn máa nà mí. màá. ẹ lè ní sùúrù ẹ wá gbé ọmọ yín lẹ̀ ẹ wá lọ. mo ti sọ pé mi ò ṣe mọ́ mo sọ fóun náà. ẹ jọ Iya Kafaya kí tó play ẹni sùúrù ṣe mọ̀ pé èmi ti ẹni sùúrù màmá ẹni sùúrù. ẹni sùúrù. mo ti gbọ́ mà. mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé kí n tó play o voice ọkọ yín màá kọ́kọ́ fún àwọn ẹ̀yin lẹ́ lọ gbọ́mọlẹ̀ o èmi ò dẹ̀ wá ní sọ nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin yín máa play voice. wọ́n fẹ́ gbọ́mọ wọn ló máa dá sídìí sí mi lára. ok nísìnyìí tẹwa ọmọ tẹ ti ẹni sùúrù ọmọ tẹ lọ gbélẹ̀ ọmọ tẹ lọ gbélẹ̀ nísìn tẹ ti bíbejì ọmọ yẹn tẹ bá rí lọ́nà ẹ̀ dámọ̀ ó lóun fẹ́ dá sídìí sí yín lára ńgbà yẹn gbọ́mọlẹ̀ nísìnyìí tẹ wá wọ́n ọmọ tó bá sì fẹ́ dá sídìí sí yín lára ńkọ́. Because according to bàbá yẹn ló dá tọ́jú ọmọ yẹn torí èmi tèmi bá rí èmi ò ní gbèsè wọn lẹ́yìn bàbá yẹn ló dá tọ́jú ọmọ yẹn ó ńgbà tó máa rán ọmọ lọ sí abroad ó lọ ta létọ̀nà ó sẹ́ẹ̀dì ọmọ lọ sí abroad lọ kàwé tẹ bá tiẹ̀ máa fẹ́ rí ọmọ yín ẹ máa bẹ̀bẹ̀ ni tẹ máa ké gbàǹjalè táwọn èèyàn máa bá yín bẹ̀ ẹ́ bó jẹ́ mi gan mi ní jẹ́ kẹ́ rọ́ ọmọ yẹn torí bàbá yẹn béèrè lọ́wọ́ mi pé kí n bí yín ẹni sùúrù ó ní kí n bí yín pé ìjẹ́ ẹ dá ọmọ yẹn mọ̀ ó ní tí ó bá pẹ́ ọmọ yẹn ti truck àbó ń ṣe wèrè ní títì ṣe máa because èmi ò ní gbé ọmọ mi lẹ̀ for any reason kí Ọlọ́run fẹ́ pa mí wàá pa mí pẹ̀lú ọmọ mi ni èmi ò ní gbọ́ ọmọ mi lẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn bá yín dá sí kí tó play voice ọkọ yín. The number to call is +447404851224. Torí mo bọ́kọ yín sọ̀rọ̀. Èmi ò mọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ bá sọ. Torí bàbá yẹn ló dá tọ́jú ọmọ. And according to the man, ẹ gbọ́ ohun ṣe rí téèyàn bá ń bọ̀ wá bá mi. Ẹ wá pẹ̀lú ọwọ́ mímọ́. Ẹ má wá pẹ̀lú emotion. Kẹ́ sunkún kẹ́ máa ṣẹ̀jẹ̀ máa wádìí òótọ́ ọ̀rọ̀. Ẹ wá pẹ̀lú ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣé gbọ́ nǹkan tí Mama Kafaya sọ. Mama Kafaya, one of the things so far according to the man ẹ máa gbọ́ nínú voice note mama yẹn bàbá yẹn èmi gogo ò ní sọ̀rọ̀
bàbá yẹn ló máa sọ̀rọ̀ tẹ́ máa gbọ́. Hello sir. Màá wà brief ṣẹ́rí tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ bàbá yẹn woman yóò ní rọ́mọ yẹn. Ẹ tẹ máa gbóhùn bàbá yẹn, ẹ máa gbóhùn bàbá yẹn, má worry. Ẹ máa gbóhùn bàbá yẹn. Tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ ó ń bọ̀ wá. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ìyá mi. Yẹ máa kú ètò. Ó ga. Number 1, Iya Kafaya ò tiẹ̀ jẹ́ agbọ́rọ̀, ó kàn owó bí ẹ̀rọ ọ̀lọ́. Ìkọ́ tí ó ṣe abala mistake ló ṣe. No matter how asabiamo ọmọ yẹn ò jó wọn lára tó. tí ìgbóhùn bàbá yẹn ṣe máa gbọ́rọ̀ bàbá yẹn, mo máa play bàbá yẹn ohun bàbá yẹn fún yín. Ọlọ́pàá yẹn jẹ́ ọlọ́pàá present ìtọ́jú ti ṣe tàwọn àkọ́kọ́ pé tí yẹn wà successful làwọn náà wá gbórí wọlé. Iya Kafaya ò ṣe abiamọ gidi. No matter how ibi tó bá lọ wá gbé ọmọ ẹ lọ ni asabiamọ ìwọ́n ló jẹjẹ lọ́mọ lórí ọmọ orí yẹn tọ́mọ yẹn ti jẹ́ kó tó fi dẹ́nu òyìnbó tó wà yẹn. Kí bàbá yẹn kọ́ yìí a máa bẹ bàbá yẹn ní ọ̀tọ́ ní kò ní rí náà nìyẹn because Iya Kafaya kò kí ṣe abiamọ gidi. Ṣèbá bí ọmọ kan ní àwọn tá a ṣe tí lẹ́kọ̀ọ́ fún yẹn tí wọ́n bá yẹn tó lọ káàkiri tó sáré kiri lórí àwọn ọmọ ẹ̀. Ìwọ́n gbé ọmọ ẹ̀ lọ́wọ́ dúpọ̀ àbọ̀ ó bá tiẹ̀ lọ ó tún lọ fẹ́ ọ̀rẹ́ ọkú ẹ̀ gbogbo wọn ní kọ́. Wọ́n yẹ kí Iya Kafaya fọwọ́ bojú ni o fọ́pọ̀lọ̀ tó máa ṣe ọ̀kẹ́ ẹ̀rọ lọ́gì yẹn ìyẹn ò jẹ́ lórí pílátọ́ọ̀mù rárá ẹ kú ètò. Ẹ ṣé ìyá mi. Hello sir. Mo ń gbọ́ yín sir. Hello sir. Hello mo ń gbọ́ yín sir. Ṣé ẹ rí bí woman yìí ṣe ń sọ̀rọ̀ ó máa poison ọmọ yẹn against bàbá yẹn ni. So tèmi bá jẹ́ ọ̀rẹ́ bàbá yẹn kọ́ máa ríra wọn lókèrè ni kó lọ tọ́jú àwọn tóòsì tó ní kí wọ́n ṣoríire ìyẹn náà tó. Now according to ìgbà tí mo bá bàbá Kafaya sọ̀rọ̀ bàbá Kafaya ní pé hello mo ń gbọ́ yín sir. Hello, Adéyínká. Yes. Hello. Kí lẹ fẹ́ Iya Kafaya? Hello ma. Iya Kafaya mo ti bá yín sọ̀rọ̀ tán. Ẹ lọ dúró sẹ́yìn ẹ jẹ́ kí n ṣe tán. Ẹ lọ dúró sẹ́yìn ẹ tí mi lè gbọ́rọ̀ yín mọ́. Ẹ dúró sẹ́yìn ẹ jẹ́ kí n ṣe tán. Sẹ́mà. Hello. Hello àǹtí Yínká. Hello mo ń gbádùn yín sir. Ẹ kálẹ́ sir. A dúpẹ́. Ṣé rí àwọn obìnrin I don't know ṣé tí wọ́n bá mú ẹjọ́ wá tí nǹkan bá ṣe wọ́n tó bá mẹ́jọ́ wá ṣé wọ́n rò pé dìde làwọn mú ẹjọ́ ẹ̀bọ̀ wá bá ni because I don't know. Ó gbé ọmọ sílẹ̀ látọdún kan àbọ̀ ó lọ fẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀ ó lọ́kọ ẹ̀ nù ẹ̀ ọkọ ẹ̀ ṣe kinní kan so tó bá tẹ̀ wá tó bá rí ọmọ yẹn eventually ṣó believe pé that motherly love ó máa wà láàárín òun ti ọmọ tó filẹ̀. So àwọn obìnrin these days I don't know their problem. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé nǹkan tó máa rí jẹ nǹkan at hand tó wà lówó tó máa sáré gbà lọ́wọ́ wọn báyìí lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ wa wọn ń ro the future purpose pé ilé ayé yìí ó gùn. Ẹ ṣé sà mo kàn fẹ́ mú nǹkan kan wá sí etí ìgbọ́ yín a máa ṣe ètò yìí once in every week another concept ni fún mo sọ ètò yẹn ní ẹni nù torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ló wá ń bá mi even nílùú yìí àwọn ò rí màmá àwọn láti 40 years so a máa ṣe ètò yẹn ẹni nù níbi tí àwọn èèyàn ti máa express ara wọn why ara wọn ọ̀rẹ́ tó bá fẹ́ wá ọ̀rẹ́ ìyá tó bá fẹ́ wá ọmọ ọkọ tó bá ń wá ìyàwó tó bá fẹ́ wá ara wọn mo sọ ètò yẹn ní ẹni nù ẹ jẹ́ ká pè é pé first kíní ẹ̀ lélẹ́yìí a máa ṣe once in every week níbi táwọn èèyàn ti máa bá wá ara wọn. Hello. Yeah. Hello ma. Hello mo ń gbọ́ yín. Ẹ kú ètò ma. Yeah. Olúwa máa fún yín sí. Ẹ go straight to the point wọ́n á já yín dànù direct call. Sẹ́rí woman yẹn Iya Kafaya àbí kí náà pọ̀ kò ń ṣe abiyamọ gidi.
Abíamọ òfò ni. No, ẹ má bú. Ìlú tí mo wà ẹ má bú wọn. Ká tó jẹ́ president ìlú tí mo wà tó bá bá mi sùn tí mo bá lóyún máa gbọ́mọ mi tèmi àti ìbájà. Ada fún. Kí ló dàbí àmọ́ máa fọmọ ẹ̀lẹ́ fún ọkùnrin? Now. Báwo lọkùnrin ṣe fẹ́ kó tó bá fẹ́ ìyàwó mi tó bá máa treat ọmọ yẹn ńkọ́? Ẹ ṣé. Ìtí Bàbá Kafaya sọ fún mi ni wípé Iya Kafaya fẹ́ ẹni bóyá neighbor ẹni àwọn wọn ló dẹ̀ dúró síwájú àwọn ó sọ fáwọn wípé àwọn ò mọ̀ ń dó dáadáa pé okó àwọn ò káhùn kó tó kúrò nínú ilé àwọn ló ti lóyún ìbejì wọn nígbà tó ti lóyún ìbejì yẹn wọn níjọ́ tó máa wá gbé Kafaya sílẹ̀ wọn ní lóòótọ́ ọ̀dọ̀ grandmother wọn náà gbé lọ wọn ní ṣùgbọ́n wọn ò bá grandmother wọn nílé wọn gbé sí passage pẹ̀lú ẹrù ẹ̀ èmi ò mọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ni mo wá ní kí wọ́n búra wọ́n ní bó ṣe rí nìyẹn wọ́n ní ìjọ́ kejì wọ́n ní grandmother wọn dé wá bá ọmọ yẹn ni pé ìjọ́ kejì ni grandmother wọn wá gbé ọmọ yẹn wá bá wọn pé wá ìyàwó ẹ̀ ti wá gbé ọmọ ẹ̀ sílẹ̀ o àwọn ò lè tọ́ ẹ àwọn làwọn tọ́ ìyá ẹ àwọn ò tún ní tọ́ ẹ wọ́n ní báwọn ṣe gbé ọmọ yẹn láti ìgbà yẹn nìyẹn pé ọmọ yẹn sì ti wọ bí abi 31 and 32 ní ìgbà táwọn máa rán ọmọ yẹn lọ sí sí abroad wọ́n láwọn rí ẹ̀gbọ́n màmá Kafaya kan táwọn sọ fún pé kò máa sówó nǹkan kan wọ́n lè sọ pé má wọrí máa get back sí wọ́n náà fi tó bá máa get back sí àwọn lọ́la wọ́n ní kò sẹ́ni tó béèrè Kafaya wọ́n ní Kafaya wọ́n níbi tí ìyá Kafaya wá lọ ó wá rí ẹ gbọ́ pé ọmọ yẹn ti wà labroad bó ṣe bẹ̀rẹ̀ sí ní sáré káàkiri yẹn so wọ́n wá bá èmi ìgbà tí máa yẹn sọ̀rọ̀ èmi ò kì í ṣe alábòsí èmi ò tiẹ̀ lè bẹ̀ máa yẹn pé kó jẹ́ kí ìyá Kafaya rí Kafaya mo tiẹ̀ sì kọ́kọ́ máa support máa yẹn náà máa wá padà tó bá máa bẹ̀ ó ní tó bá tiẹ̀ máa rí ó ní kò ní fọwọ́ lalẹ̀ fóun ó ní òun á ní sùúrù dìgbà tí Kafaya máa wálé òun ò dẹ̀ lè máa sọ story fún Kafaya lórí phone torí òun ò sọ fún Kafaya ibi tí màmá ẹ̀ wà bẹ́ẹ̀ ní ti lè bá màmá ẹ̀ ó ní tí Kafaya bá wálé òun wá pe Kafaya jókòó òun á bá sọ̀rọ̀ ó ní bọ̀ ọ̀nà tó ń gbà wọ̀ yìí ó ní kò lè ṣiṣẹ́ rárá so bí ìyá Kafaya ṣe sọ̀rọ̀ ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ ìyá Kafaya ó sọ wípé òun ipe obi ẹni táwọn bímọ fún àti ọkọ àwọn ti jàrí pé ó sọ pé òun ò lè fẹ́ because ẹni mímọ̀ ọkọ wọn ni according to ọkọ wọn ni ìyá Kafaya lóyún fún wọ́n dẹ̀ according to ọkọ wọn mo máa play voice note ẹ̀mí o mọ́ in tó pamọ́ ojú Ọlọ́run ló tó bọ̀ nǹkan tọ́kọ wọn sọ fún mi ni mò ń sọ o ẹ má quote mi o ọkọ wọn ló sọ bẹ́ẹ̀ fún mi mo dẹ̀ máa play voice note wọn nísìnyí. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. àlàáfíà lẹ wà sá o. àlàáfíà ló wà o táwọn bá sọ̀rọ̀. bàbá Kafaya lẹ ń bá sọ̀rọ̀. Yínká TNT lórúkọ mi sà. Yínká. bẹ́ẹ̀ ni. ní ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. màá kí introduce ara mi sí yín. màmá Kafaya ló fi ọ̀rọ̀ kan tó mi létí mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ yẹn until tí n bá ti gbọ́ ṣáìdì tí yín sà. ẹni. Iya Kafaya Bello Iya Kafaya Kíkẹ́ lọ́mọ Bello ló fi ọ̀rọ̀ kan tó mi létí. She's not Bello. She's not Bello. ẹ má bínú. Anyway, ẹsẹ̀ inú bí ọkùnrin yẹn. àwọn náà fi ọ̀rọ̀ kan tó mi létí. ṣé ń gbọ́ mi sà? Mo ń gbọ́. kì í ṣe pé wọ́n pe ọmọ wọ́n pa ara wọn ní Bello ọmọ wọn náà pè ní Bello Kafaya. wọ́n lè jẹ́ káwọn ní access sa ọmọ àwọn for the past 31 years. 31 years ìgbà ló gbé ọmọ lẹ̀. wọ́n láwọn gbé ọmọ yẹn lẹ̀ nígbà tọmọ yẹn wà bíi 3 years. 3 years o. bẹ́ẹ̀ ni ọmọ yẹn dẹ̀ wà ní 20 ní pé ọmọ ti pé 31 years nsìn sorry wọ́n lọ́mọ ti pé 31 years nsìn wọ́n ní wàhálà dẹ̀ ló pọ̀ jù táwọn fi lọ gbé ọmọ yẹn fún grandma pé ẹ ti lọ gbà lọ́wọ́ ẹ̀ pé ìgbà tí màmá àwọn gan kú ẹ jẹ́ kọ́mọ yẹn kó tiẹ̀ smell ibẹ̀ àwọn bẹ̀bẹ̀rẹ̀ kọ́mọ yẹn kó wá bu yẹ̀pẹ̀ sórí àwọn màmá àwọn ẹ gbà pé àwọn ẹ̀dẹ̀ láwọn ọmọ àwọn ti lọ sábrọ̀d ẹ jẹ́ káwọn ní access sí. ṣé nǹkan tó sọ fún yín nìyẹn. bẹ́ẹ̀ ni sà mo gbọ́ mi ò gbà ni mo ṣe ní kí wá bí yín torí kò ní. ṣó lè dá ọmọ yẹn mọ̀ tó bá rí lórí títì.
wọ́n nígbà táwọn ò ní access sí pé wọ́n fún mi ní picture wọ́n send picture sí mi ní kékeré sà. tó lè dá mọ̀ ọmọ yẹn gan lè dá ọmọ yẹn gan lè mọ̀ pé ìyá òun yẹn she just lying to you. If I'm not sincere, àti bá lọ́mọ yẹn ti kú kò sí ọmọ tó lè ṣe sí. ó tọ́ ni náà ọmọ tó ti jẹ́lẹ̀ láti 1 and a half. kò recognize her. She left the girl at the 1 and a half years old. Wọ́n gbé ṣé pé wọ́n gbé ọmọ yẹn sílẹ̀ ni. Ó gbé sílẹ̀ ni ó gbé sáré passage. Ó gbé sílẹ̀ my mother was not around. Ó dẹ̀ gbélé ó kẹrù ẹ̀ sí. Because ó ti bá ọkùnrin lọ ó dẹ̀ ti bí ìbejì ń bẹ̀. So she does not know that the lady can become something. It was after 17 years, no 19, tọ́mọ ẹ ti dé lórí ìfowópamọ́ pàdé àbúrò rẹ̀ kan lọ́nà. Ìyẹn wá béèrè ọmọ yẹn lọ́wọ́ mi mo wá ní ọmọ yẹn ti pé kò sí ní ó ti wà l'Amẹ́ríkà láti gba ẹlòdì fún pressure. Wọn ò dá ara wọn mọ̀, kò lè mọ̀ kò lè rí lórí títí kò mọ̀, ọmọ yẹn ò dẹ̀ mọ̀ nìyẹn. So what is she saying? Bàbá kí lè wá fẹ́ ká. That is the true story. Wow. Wàláì mo gbà yín gbọ́ 100%. Kí la wá lè ṣe sí ṣé nígbà tí ọmọ yẹn wà ní school tó ń kàwé l'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ni. Mo ń ṣe náírà mo fi rán wọn sí school. Ẹ̀gbọ́n ẹ̀kọ́ wa bá mi. Ó ní òun kọ́kọ́ ọmọ yẹn wà lóye mo ní good. Mo ló wà school. Mo sọ school tó ń lọ fún. Mo ló dẹ̀ need láti sanwó school. Ó ní olóhùn bọ̀. Mo ní 3 million. Ló pọ̀ sí for 1 semester. Ó ní olóhùn bọ̀. Ó ní kí n máa rí olóhùn náà contribute. That's the last time I heard from him. Once about your plan, what's your plan? You don't have the right to come and everything. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín sà, ìjẹ́ gẹ́gẹ́ láti inú yín, ìjẹ́ ṣì wish kí màmá yẹn kó ní access sí ọmọ yẹn, ìjẹ́ ó ní nǹkan tá a lè ṣe sà. Ó máa ní sùúrù ni tọ́mọ bá wá sẹ́kọ̀ọ́ bí nǹkan lè bẹ̀rẹ̀ sí sọ sórí ìfọmọ lórí fóònù. Tọ́mọ bá wá sẹ́kọ̀ọ́ tó bá jókòó máa sọ sórí fún máa gbé jókòó máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ that's it. Ọmọ yẹn ọ̀dẹ̀ tí rẹ̀ láti wá sí Nàìjíríà sí. Ó ti wá few years back. Bọ̀ kí ló prompt wọn tí wọ́n fi gbé ọmọ yẹn lẹ̀ because according to the story she told me she sent to me ó lẹ̀ ń nà òun ó ní nínà yẹn ti pọ̀ jù ó ní ó lẹ̀ wá ní kó òun gbé ọmọ lẹ̀ ó lẹ́yìn lẹ̀ fi. Òkè ní ẹgbẹ́ ẹ bá mi béèrè lọ́wọ́ pé ọmọ tó bí àwọn twins tó bí lórí lẹ́yìn ọmọ yẹn á ò kí náà fi jura wọn lọ please ask questions. Ó bí twins lẹ́yìn lọ́mọ yẹn kí ló wà láàrin wọn. It's a long story. Idea. Jẹ́ kí n cut a short there. Mo lọ sí Port Harcourt, mo lọ sí convention Port Harcourt. Ẹyẹ máa gbọ́ o. That was NRC ní Port Harcourt. Ìgbà tí máa padà délé, ó ń gbé lọ́tọ̀, èmi náà ń gbé lọ́tọ̀ ni torí mo ní ìyáálé. Ìgbà tí máa padà délé, ọmọ yẹn sì wà bí 1 year. Bóyá a year ni month. Ìgbà tí máa padà délé, mo bọ́ ọmọ yẹn láàrin passage ibi tó ń gbé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń happen? Ọmọ yẹn dẹ̀ mo wá gbé ọmọ ẹ mo wọnú mo sílẹ̀kùn because I asked that key mo wá wọlé mo wá sùn. Ìgbà tó máa dé ó dé níbi after 12 kò expect kó lè rí mi. Ṣé lọ́sàn-án àbí lóru? Lóru ó dé ní after 12. So ìgbà tí yẹn tó máa dé after 12 ó bá mi nulẹ̀ where are you coming from? Ní explanation tó lè fún mi mo wá gba báàgì ẹ̀ ìgbà tí mo gba báàgì ẹ̀ mo rá àwọn pictures nínú báàgì ẹ̀. Wọ́n gba ẹ tó ya picture yìí láti jẹ́ tó mọ̀ mí dáadáa ló ya ìyàwó mi ra pictures mo bẹ̀rẹ̀ sí investigate later I know that tájọ́ dàgbà ládùúgbò tájọ́ dàgbà ló ń be friends. Irú àwọn pictures wo lẹ rí sà? Pictures wọn yà lọ́fíìsì. Okay. Ó ti mu tí ó ti yó. Okay. Ó ti mu tí ó ti wà tipsy ó ti ṣe gbogbo ẹ̀ mo rí rẹ̀ so kò dẹ̀ wálé mo ó ní ṣọ́ọ̀bù tó ń lọ sí ṣọ́ọ̀bù kò wálé mọ́. Bàbá ẹ̀ wà involve o bàbá tó bí wà involve bàbá yẹn dẹ̀ regret pé pé ọmọ ìwú wà báyìí ó wù wà lókun fóun. So mo jẹ́ káwọn òbí ẹ̀ mọ̀ bàbá ẹ̀ sọ fún pé ìṣèjọ́ kan mo wá
nígbà tí mi rí lẹ́yìn ìgbà tó abandon ọmọ yẹn mo wá lọ sílé ilé bàbá wọn ní Ṣómólú gba mo débẹ̀ òun àti boyfriend ẹ̀ náà jọ wá ńgbà tán pè é pé kó wá pé kí ló ń ṣẹlẹ̀ òun pẹ̀lú ọkọ tó fẹ́ tó bímọ fún so ọ̀nà jọ wá wọ́n dẹ̀ bàbá yẹn dẹ̀ wà involved tó dé bàbá yẹn dẹ̀ ní kí n máa lọ kí n máa rí pé kí n filẹ̀ pé òun fún bọ̀bọ̀ yẹn lọ́mọ pé mi lòun fún lọ́mọ and I left and that was the end. Gbogbo yẹn fẹ́ bọ̀bọ̀ yẹn nìyẹn wọ́n dẹ̀ bímọ fúnra wọn ó bímọ púpọ̀ náà why is it after that one. But ṣé kò sí nǹkan kan bíi pé kò ever sí nǹkan kan bíi mo fẹ́ kẹ́ open up fún mi because èmi ò believe pé mo mọ̀ pé nǹkan oríṣiríṣi nǹkan mọ́dẹ̀ wọ́n báwa obìnrin náà burú so tó bá náà ọkùnrin na obìnrin èmi ò ń ṣe the type tó máa ń criticize àbí tó máa ń crucify mo mọ̀ pé kò dáa. How many years have you gbé tí wọ́n wá fi how many years have you gbé this is after 1 year so àdéjọ́ ń gbé. ilé kan náà how many years wọ́n á fi lù ú ṣé mo ti fẹ́ for 5 years mo ti fẹ́ for 8 years mo fi lù ú ni. lódì irọ́ ni gbogbo ọmọdé ń ṣe yẹn kí ló tẹ̀lé ọkùnrin lọ ó ní mi mọ̀ bódó ló bọ̀bọ̀ yẹn máa ń dóhùn ó dẹ̀ máa ń lá oògùn ó yẹ tẹ̀lé lọ ni. so lábòlábò ti wà tipẹ́. so kó má kúrò kankan fẹ́ anybody torí pé ó ń fi pé ọmọ ẹ wà ní situation come on into this situation I know what I spend I sold my car to pay school fee abroad. But assure me pé that's the situation. So èmi ni mo tọ́ ọmọ mi mo dẹ̀ jìyà lórí ẹ̀. Exactly lẹ́yìn obìnrin náà ṣe máa ń sọ nìyẹn mo jìyà lórí ọmọ mi ọkùnrin yẹn ò ní jèrè ilé náà ti jìyà lórí ọmọ ẹ o ó ṣe é ṣe kọ́kùnrin yẹn náà máa jèrè ẹ o. pàdé ọmọ ẹ lámẹ́ta ló mọ̀ wọ́n máa ń ṣàdúrà fún bàbá ẹ̀ pé ìwà àgbè padà tó bá yẹ pé ọkọ̀ máa. ó jìyà lórí ọmọ ẹ èmi ò mọ bẹ́ẹ̀ mi ṣe lè ṣe é bẹ́yìn náà ṣe máa ń sọ nìyẹn ọ̀yàn obìnrin ẹ̀ ni mo jìyà lórí ọmọ mi mo jìyà lórí ọmọ mi ni mo dá tọ́ ọkùnrin kankan ò ní bá mi jẹ́ kí lẹ wá fẹ́ sọ sílẹ̀ yìí báyìí torí ọkùnrin yẹn jìyà lórí ọmọ ẹ̀ òmòṣì ní tó bá ń gbé ẹjọ́ bọ̀ wá bá mi ṣòótọ́ kó o dẹ̀ mọ̀rìn tó máa rìn. torí mi ò ní parọ́ fún yín ariwo wà bẹ́ẹ̀ yẹn ariwo wà bẹ́ẹ̀ yẹn sà. Mo ní ariwo wà bẹ́ẹ̀ yẹn mi kò jẹ́ kí n gbọ́ yín dáadáa. No, àwọn èèyàn ń sọ. Torí mo máa treat kéèsì yìí. Wọ́n máa ń gbárù ọmọ bẹ́ẹ̀ ni. Wọlé bọ́lọ̀ bèèrè lọ́wọ́ àwọn èèyàn. Mi ò ní parọ́ fún yín dáadáa. Ariwo wà bẹ́ẹ̀ yẹn. Ariwo wà bẹ́ẹ̀ yẹn sà. Mo ní ariwo wà bẹ́ẹ̀ yẹn mi kò jẹ́ kí n gbọ́ yín dáadáa. No, àwọn èèyàn ń sọ. Torí mo máa treat kéèsì yìí. Màá treat ẹ̀. Bẹ́ẹ̀ ni. Níbọ̀ mi ni. That's it. It's not my Ajọ́gbádùgbò. He's a politician. Wọ́n yọkù. That's it. Níbọ̀ mi ni kì í ṣọ̀gá mi. Níbọ̀ Ajọ́gbádùgbò. It's not my boss. Ọgbọ̀n ló jẹ́ kí n fún ní audience. Ìjọ tó kọ́kọ́ wá kò dá mi mọ̀ ẹni tó bímọ fún. Ọwọ́ mi ló ti ń bèrè mi. Mo ní kó wọlé kó lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn. Ó dẹ̀ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn. So nígbà tó jáde padà tán àwọn èèyàn tó bèrè náà ní bí pé mo ti sọ story yẹn fáwọn èèyàn àwọn yẹn pick up bẹ́ẹ̀ sẹ̀gbẹ́ ẹ tó ń bèrè lórí wà lórí ìjókòó wọn á sọ pé àwọn ajíṣẹ́ fún ẹni tó ń wá pé ó ṣe lọ ní ẹgbà tó lọ tán mò ń sọ fáwọn èèyàn pé èmi ló bèrè. What is this? Ẹni tó bímọ fún tó mọ̀ tó yẹ pé pàtó kan gbọ́ pé bóyá ọmọ wa ń bì kan
Ìgbà ẹ̀ ló rántí kò bímọ síbẹ̀. Wọ́n máa ń gbarú ọmọ bẹ́ẹ̀. Wọ́n gbarú ọmọ bẹ́ẹ̀ yẹn o. Wọ́n gbarú ọmọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n lè gbà á. Wọ́n lè gbarú ọmọ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹnu mo fi sọ. O bá dẹ̀jẹ̀ lé 24/7. No, kò sí nǹkan tó fẹ́ ṣe. Wọ́n lè gbarú ọmọ bẹ́ẹ̀ yẹn. Bàbá. Gbarú ọmọ bẹ́ẹ̀ àbí wọ́n ti gbà ni. That's what they told me. Kó má ṣe pè sí pé wọn ò sọ orúkọ tí mo sọ yẹn. Ẹni tó bímọ fún nígbà tẹ̀sí ń fẹ́ second house yín ló ń gbé. Yeah, the same thing láyọ̀ gbé. Mo mọ one on one. Mo dẹ̀ bàjá mo lọ bá lọ́fíìsì ẹ̀ mo yọ ẹ̀ṣẹ́ tì í mo ká mọ́fíìsì. Mo dẹ̀ bóun náà bẹ̀ nínú ọ́fíìsì ẹ̀. Ṣé gbọ́ pé Iya Kafaya sọ pé wọ́n jọjà? Ó ga o. Ó ga o. Passage. Ẹ wá lọ gbà padà lọ́wọ́ grandma yín. Báwo ni grandma yín ṣe gbé ọmọ ní passage? Grandma mi ló gbé wá. Grandma mi ló gbé ọmọ wá. Níbo ni grandma yín ti rọ́mọ? Grandma mi ń gbé ní Òṣòdì. Ó dẹ̀ gbé ọmọ lọ sí Òṣòdì. Èmi ń gbé ní Mùṣín nílùú Péjú. Ó wá lọ gbé sí passage grandma yín. Ó gbé sí passage grandma ó kaṣọ lé. Kò bá grandma mi lé ó gbé sí passage ó kaṣọ síbẹ̀. And she left. Uncle ṣe mọ̀ wípé uncle. Ẹ̀gbọ́n màmá ẹ̀ kan rí mi few years after bóyá about 18 years. Màmá ẹ̀ ló sọ́rí oní kí n dáríjì wọn. Màmá ẹ̀ ẹ̀gbọ́n màmá ẹ̀ tó dúró tó dàbí pé yẹn ló sọ pé bóyá kò fi mí lẹ̀ pé kìíní kankan. Màmá ẹ̀ rí mi báyìí ó park mọ́tò báyìí ó dẹ̀ bọ́lẹ̀ ó dẹ̀ bẹ̀ mí ó ní kí n má bínú. Uncle bọ̀ mo fẹ́ béèrè kankan. Ó ní kí n dáríjì òun. Màmá ẹ̀ ní kí n dáríjì òun ó ní kí òun lè lọ́rùn ó ní kí n dáríjì òun. Uncle mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ní tilẹ̀ ń tọ́ náà torí nǹkan tí kàbárojọ́ kàkọ́ ló máa ẹ fi pé grandma sọ tòótọ́ fún yín pé ó délé grandma tí ó mọ̀ pé ọmọ òun ò gbé dákọ̀ gbé sí passage akọ̀ lọ àbọ̀ gbé fún grandma wá gbé fún yín. Màmá mi ti dẹni ọ̀run and of blessed memory alájà mi ló tọ́ mi she did so many things for me. Ìgbà ló dẹ̀ máa kú wọ́n gbé òkú lé mi lọ́wọ́ pé kí n sin òun fún ní befitting prayer which I did so kò lè purọ́ fún mi. Ó kọ́kọ́ wá lé mi wá sọ fún mi pé wọ́n ti gbọ́mọ mi wá mo wá sọ fún pé wọ́n máa rí màá wá gbà after few weeks tí ò rí mi fúnra ẹ̀ ló wá gbé ọmọ wá ló wá gbé fún mi pé kí n gbọ́mọ mi. Nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé tó bá jẹ́ obìnrin leléyìí ṣẹlẹ̀ sí oríṣiríṣi èpè náà máa fi ránṣẹ́ sọ́kùnrin yẹn nígbà tẹ́mi gbọ́ sítórì ọkùnrin yẹn tí mo gbọ́ tí mo dẹ̀ rí pé Iya Kafaya ti sọ àwọn nǹkan kan tó yẹ pé mo fi pé bóyá wọn ò nàyànná ẹ̀ tán bọ́ ọkùnrin yẹn sọ mo dẹ̀ pìkẹ̀ pé ó láti jẹ́ pé bó ṣe ṣẹlẹ̀ rèé lára ẹ̀ ní pé tẹ́ bá gbọ́ Iya Kafaya ní ọkùnrin yẹn àti ẹni táwọn fẹ́ pé wọ́n ń jà ipe ó lù ó sọ pé kò ní fẹ́ òun kí ni ọkùnrin yẹn máa lù fún ìjó tí ẹ̀yẹ kó mọ ọkùnrin yẹn débi tí wọ́n máa jà tó bá ń fẹ́yàn tí ò ti kúrò lábẹ́ ọkọ ẹ̀ tó ń fẹ́yàn ṣé ọkọ ẹ̀ yẹ kó mẹni tó ń fẹ́ débi tó máa jẹ́ ó láti jẹ́ pé bọ́kùnrin yẹn ṣe sọ pé onítọ̀hún jẹ́ ló ṣe jẹ́ hello mo ń gbádùn yín. àǹtí nǹkan àgbádùn ṣé òyìn mo fẹ́ sọ̀rọ̀ lórí kéèkì yìí o. ok mo ń gbọ́. sísà mi ẹ wò mo fẹ́ ti sórí mi mo fẹ́ ara sọ sórí mi díẹ̀. ṣé ọmọ fẹ́ ọmọ bàbá Kafaya ni kó ṣe sùúrù kó ṣiṣẹ́ ọlọ́run lára Iya Kafaya. meaning. bí mo ṣe jókòó èsì mi I'm 54 years. meaning kí ni kó ṣe sùúrù kó meaning kí ni kí lẹ̀ ń tọ́ láti sọ màámi ẹ yọ̀yàn náà ẹ̀. àǹtí nǹkan tí mo ń tọ́ láti sọ ni pé ìbínú yẹn kàn dínkù ṣé rí títọ́ Kafaya tọ́tọ́ Kafaya kọ́ gba ìfẹ́ ọlọ́run ló fáwọn sọ. àǹtí nǹkan bí mo ṣe wà kí n tó mọ ìyá mi mo wọ́ bá 30 years. àwọn ẹ̀gbọ́n mi àtàbúrò mi ló introduce ìyá mi sí mi látara pé àwọn bàbá kan wà tẹ́ bá fẹ́ mọ ọmọ ọlọ́run ní kẹ̀kẹ́ mú ọmọ yẹn
kò sí ń tẹ̀lé ṣe kò sí ń tẹ̀lé dà. Ẹni kí lẹ̀ ń try láti sọ ń sìn eléyìí wọn ò ní kó má mu kí ni nǹkan tẹ̀ ń try láti sọ ẹ go straight to your point kí lẹ̀ ń try láti sọ. mo ń try láti sọ yìí pé wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó Ọlọ́run fún àwọn lọ́mọ yẹn tọ́ Ọlọ́run fún wọn tọ́ mélòó bàbá tó fẹ́ tọ́ ọmọ ìtọ́ Ọlọ́run ò fún tọ́ wọ́n dúpẹ́ pé lé ní ìyàwó lẹ́nu ọ̀rọ̀ wọ́n pe ọmọ wọn kó sọ gbogbo ọ̀rọ̀ fún wọn torí pàwọn obìnrin aburú ó lè jẹ́ pé ńgbà tó bá di pé ìyá ẹ̀ súnmọ́ ọmọ ọ̀tọ̀ ní tọ́ màmá sọ tó bá ti sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ fọmọ ó ti wọ́n lè fọ́gbà fọ́lọ́run ọ̀rọ̀ ìyá àtọmọ ó lágbára. Màmá wọ́n lọ̀rọ̀ yá màmá ẹ ti ń ti sẹ́ńtímẹ́ǹtì ẹ ti ń fẹ́ kí kinní yẹn máa rún mínú tó bá jóbìnrin ni kinní ìṣẹ̀lẹ̀ sí àwọn obìnrin á ti máa pè wọlé wọ́n ti máa gbé ọkùnrin yẹn ṣépè ẹ ti jẹ́ kó máa rún mínú pẹ̀lú ọ̀rọ̀ ìyá ọ̀tọ̀mọ mo mọ̀ pọ̀rọ̀ ìyá ọ̀tọ̀mọ òkè kókó bọ̀ ẹ má jẹ́ ká rú ọ̀gbẹ̀ sójú ọkùnrin yẹn. ìyá mi ò tọ́jú mi ìyáwó tọ́jú wa gbogbo ibi tá a bá ń dán máa pé ẹ tọ́jú ìyá yín tí n bá sọ sórí mi fún yín tí n bá sọ sórí àwọn ọmọ ìyá mi fún yín. ọ̀rọ̀ yá àtọmọ lágbára tó bá jẹ́ pé ọkùnrin kan lélẹ̀ ìṣẹ̀lẹ̀ sí gbogbo obìnrin wọ́n ti pè wọlé lẹ́nu wọ́n ti rọ̀jò èpè lọ́kùnrin yẹn lórí nígbà téèyàn gbé ọmọ sílẹ̀ tó lọ kó tiẹ̀ jẹ́ pé kò gbé ọmọ sí pásẹ̀jì yẹ ọkọ ló lọ gbọ́mọ fún ọmọ wo ló wá fẹ́ máa béèrè nísìn ọmọ wo ló fẹ́ máa béèrè tó bá jẹ́ pé ọmọ yẹn ti daṣẹ́wó àbó ó ti wheelbarrow Ìyá Kafaya dẹ̀ sọ àwọn nǹkan kan níbí báyìí ó ní ọkọ òun àtẹni tó ń fẹ́ ó ní wọ́n jà that means pé bàbá Kafaya mọ máa yẹn lóòótọ́ ó dẹ̀ ta bàbá Kafaya lára náà ṣe lura wọn ẹwẹ́jọ́ tó rò wọ́n because tó bá yẹ pé wọn ò mọra wọn kí ló fẹ́ lura wọn fún bàbá Kafaya yẹn ní ẹni mímọ̀ ni ó dẹ̀ ọkùnrin yẹn dẹ̀ tún sọ òkú mọ̀ pé ìyàwó òun ti rojọ́ fún mi ó lóun lọ bá lọ́fíìsì ó lóun tún lù kó fi ìyàwó òun lẹ̀ so ẹni mímọ̀ ló bímọ fún òbí bèjì ń bẹ ó wá gbé ọmọ tó o bí ó wá lọ gbé sí ọ̀dọ̀ ọkọ tẹ what are you talking about mi ò lè bẹ̀bẹ̀rú ẹ̀yẹn ẹ máa lẹ láwọ́ yín kẹ́ fomi lò ó ẹ máa wojú àwọn èjì rẹ yín ẹ gbàgbé ń ka Kafaya for now ẹ máa wojú àwọn èjì rẹ yín ẹ gbàgbé ń pa Kafaya. mo jẹ́rìí ẹ padà tẹ́tù ẹ̀ mo jẹ́rìí ẹ padà tẹ́tù ẹ̀ ẹ máa wojú àwọn èjì rẹ yín ẹ ṣe ìyá mi ẹ máa wojú àwọn èjì rẹ yín àwọn èjì rẹ jáde lóyún èjì rẹ ẹ lọ gbé Kafaya lẹ̀ ẹ gbàgbé pa Kafaya yọ̀ǹda Kafaya fún bàbá ẹ máa wojú àwọn èjì rẹ yín nígbà tẹ́yìn lọ gbé ọmọ lé káàtì nípa ẹgbẹ́ fún ìyá ẹ látọdún yẹn ẹ̀wẹ̀ yìí ké gbàǹjarè kẹta ló ń ké gbàǹjarè tó mú aṣọ tó ń so mọ́rí tó ní ẹgbàmí ayé mi ti ó ti tán ẹwà ìgbà tẹ́ wá gbọ́ pé Kafaya wà nílùú òyìnbó so bàbá Kafaya tó lọ ta létà nù àwa yọ̀ǹda àbọ̀ ti yọ̀ǹda ẹ̀ ni ó ti yọ̀ǹda ẹ̀ ni ẹ lọ máa kọ́ ẹ lọ fèsì ìbejì yẹn fi Kafaya lẹ̀ fún bàbá ẹjọ́ jèrè ọmọ ẹ má jẹ́ kọ́rọ̀ Kafaya dàbí ọ̀rọ̀ ẹni tá à ń wí tó ń lọ nígboro ẹ fi Kafaya lẹ̀ ẹ jẹ́ kí bàbá Kafaya ló tọ̀ náà kí lẹ̀ ń wá fún. hello ẹ máa kásán. ẹ kásán jàre. Ọlátúnjí ló ń pè é. Ó ń gbá yín ni. I'm a very good listener and a follower, but I'm a first-time caller. Bẹ́ẹ̀ni sà. Mi kì í sọ pé yà bẹ́ẹ̀ tí ṣe rí téèyàn bá ti ní tìjú. Ó máa ń wà obvious gan. Ó máa ń wà obvious téèyàn bá ní tìjú. Obìnrin yẹn ò ní tìjú ni kò dẹ̀ ní àìnítìjú náà nítorí pé máa ní pé kò ní human feeling kò ní bẹ̀rù ẹgbọ́n ọmọ sílẹ̀ fún grandma ẹ̀ bàbá ẹ̀ wá tọ́ ẹ wá ń béèrè ẹnu wo lẹ fẹ́ fi béèrè. tó bá jẹ́ pé ọmọ yẹn tó bá jẹ́ pé kò rí èèyàn yà. tó ti daṣẹ́wó wọn ní béèrè ẹ̀. so pàtẹ ọ̀gẹ́ mọ̀ tó bá tiẹ̀ ya aṣẹ́wó mi lè lówó lọ́wọ́ ó lè rí kó má dàbọ̀ kó má dín kankan kó má jẹ́ kankan rárá. So my idea. So that's the kind of people some human beings are. So that because the matter company here ni pé kó má jẹ́ kí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀. No, ní Kafaya ò wá lẹ́sìn. Àmọ́ tá bá tiẹ̀ ṣì máa bí ọkùnrin yẹn kí Ìyá Kafaya lọ máa mú omi sáwọn òbejì náà. Kó lọ máa mú omi sáwọn òbejì. Because Charlie is gẹ́gẹ́ bí ọkùnrin kan tí máa sọ fún mi pé òun ṣe ní òṣè kan but the point is that you cannot come and claim kò ní ìwọ́n ṣe pẹ̀lú ọmọ náà. Kò lè claim ọmọ yẹn bàbá ẹ̀ ló tọ́jú ẹ̀. Bàbá ẹ̀ ló wo dàgbà. No, that's not the point.
a mọ̀ pé ọmọ máa mọ̀ yẹ́ but kó tiẹ̀ sì mómi sí náà kí bàbá yẹn sì ní access sí ọmọ yẹn for some time. That's just it. Though òun ló bí ọmọ fine the ipa tó kó yẹn ọmọ yẹn gangan kọ́ sẹ́rí àwọn ọ̀rọ̀ nǹkan tiẹ̀ wà tó yẹ pé ọ̀rọ̀ rírùn ni. ọ̀rọ̀ rírùn. It's not kí lè wá fún ẹjọ́ kó táwọn bèjì náà kí lè wá fún. ó lè sọ pé pẹ̀lú nǹkan tó ṣe. ẹgbẹ́ ọmọ sílẹ̀ ẹ̀rù pé mi máa wá support ẹgbẹ́ ọmọ sílẹ̀ kó tiẹ̀ pé ìyá bàbá ẹ̀ lẹ́gbẹ́ fún ẹgbẹ́ ọmọ kékeré lẹ̀ ní èjì yẹn káti ẹ̀ lọ́mọdún mẹ́rin tẹ́lẹ̀ gbé sílẹ̀ fún ẹgbẹ́ ọmọ sílẹ̀ lọ́mọdún mẹ́rin ọmọ yẹn ti wá pé 31 bàbá ẹ̀ yàtọ̀ step mother àti bàbá ló lọ́mọ yẹn o irú ọmọ yẹn kí ló step mother àti bàbá ẹ̀ ló lọ́mọ yẹn kó ṣẹlẹ̀ sọmọ yẹn bó ṣe gbélé yẹn that's the question kí ló expect pé kó ṣẹlẹ̀ sí ọmọ yẹn nígbà tó gbélé yẹn ọmọ tí ò tí gbọ́n ọ̀tún yàtọ̀ sósì kí ló expect kó ṣẹlẹ̀ sọmọ yẹn. step mother àti bàbá ẹ̀ ló lọ́mọ step mother ni ẹ lọ máa mọmi sáwọn èjì rẹ àwọn èjì rẹ ará àṣokùn ẹ jẹ́ kó lọ mọ káwọn yẹn máa ṣọmọ fún yín ẹ lọ máa mọmi sí yẹn. ẹ lọ máa mọmi sáwọn èjì rẹ ẹ fi bàbá yẹn lẹ́jọ́ jèrè ọmọ pẹ̀lú step mother ẹjọ́ jèrè ọmọ tọmọ yẹn Ọlọ́run ti ẹ̀ṣẹ̀ ọmọ yìí ò sí káwọ́ yín àjọ tó bá rántí yín láàbùrọ̀ dá rántí ìyá ẹ̀. ẹ kálẹ́ o. Yes, ma, ẹ kó ètò ma. Yes, sir. Èmi ò jẹ́ kí wọ́n sọ̀rọ̀. Ọ̀ní ṣe sùúrù. Okay. Yes, ma, ẹ jọ̀ọ́ ma, my quick question. Ṣé nígbà tí Madam Iya Kafaya yẹn gbé ọmọ lẹ̀, ṣé wọ́n máa ń bojú ẹ̀yìn wo ọmọ yẹn? Kò àgbọ́pọ̀ bojú ẹ̀yìn o. Bojú ẹ̀yìn. Iya Kafaya ó jẹ́ ọmọ máa kan lẹ́nu yín ni o. Ẹ rọra lọ jókòó síbi kan. Ẹ lọ jókòó jẹ́. Tó ẹ gbàgbé pa Kafaya ó dòun. Ẹ lọ máa mójútó àwọn ọ̀bẹ́jì. Ìyá Kafaya lọ jókòó síbi kan. Ẹ lọ jókòó síbi kan. Ọmọ téyàn ò tọ́ yóò lè retí. Bàbá ẹ̀ ló tọ́ bàbá ẹ̀ ló máa jèrè ẹ̀. Tí ò bá yọjú ṣe máa bèrè ẹ̀. Obìnrin ní gbogbo wa obìnrin lèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí náà. Though I have a similar experience but it's not worse as this. No. This is terrible. Èmi ò kí ṣe o. Hello. Hello àti Yínká. Hello ọ̀nì. Hello ọ̀nì. Hello àti Yínká. Mo ń gbọ́ yín jàre. Èwo lẹ ṣe iṣẹ́ yìí wà. Mo wà pa. Ọlọ́run á túbọ̀ jẹ́ ó máa yẹ yín o. Àṣẹ o. Àṣẹ. Alhaji Fancy ló ń sọ̀rọ̀ láti Canada o. Ẹ ṣé sà. Ṣe rí ọ̀rọ̀ yìí ó tojú súnyìn o. Because ẹ wò inú mi dùn tẹ́ pé àwọn program kan tẹ̀ ń ṣe lẹ́nujọ́ mẹ́ta tẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń fáyà ọkùnrin lẹ̀ ń fáyà obìnrin ẹ wò ìṣe ló jẹ́ kí inú mi máa dùn torí pé gbogbo àwọn obìnrin yẹn wọ́n bìlíìfù pé àwọn nìkan ṣo ló láyé nǹkan kan ìkọ́ ìyàtọ̀ fi ń jà àwọn ọkùnrin ó ti pọ̀ jù gan-an ṣe rí lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn Ọlọ́run bá jẹ́ ó jèrè ọmọ lágbára ló tiẹ̀ máa jèrè ẹ̀ kí ìyá Kafaya lọ jèrè àwọn ọ̀bẹ́jì Kafaya bàbá Kafaya ló ní Kafaya. Ẹ tiẹ̀ má jẹ́ kó forúkọ yẹn pè yín mọ́ kó máa forúkọ yẹn pè step mother kẹ́yìn máa jẹ́ ìyá àbèjì. Ó bẹ́tà o kólúkálùkù lọ tọ́ ọmọ ẹ̀ o bìkọ́ tí tó bá yẹ fọ́ ọmọ yẹn ọ̀tá ẹ̀ kúngbà yẹn ó máa fọ ọlọ́pàá wá mú màánù yìí ní ìsìn pé ọmọ òun ṣaláìsí o. Ilé ń sọ yìí ọkùnrin tọ́ ọmọ ó tọ́ ọmọ débi tó ti lọ kàwé labroad ẹ wá ní ń bolẹ ti fẹ́ rí ẹ lè rí o abẹ ti rí ni tó bá yà fún yín ní blood pressure ẹ jẹ́ yà lọ lo amlodipine kẹ́ lọ wá oògùn blood pressure tó máa rí ń bolẹ ti fẹ́ rí ń gbádùn yín jàre. Ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́. lẹ́rí ìwà àwọn obìnrin lẹ́rí ẹ̀ màmá tó pè lẹ́ẹ̀kan tó sọ pé kí wọ́n jẹ́ kó rí ọmọ ẹ̀ kan parí ẹ̀ fún wọn kẹ́ ṣe kinní kan. Àbí mo ti parí ẹ̀. the question I want to ask the woman ni pé àǹtí Yínká tó bá jẹ́ pé bàbá yẹn ni ò tọ́jú ọmọ tó bá jẹ́ woman yẹn ló dá tọ́jú ọmọ yẹn tọmọ yẹn wà lamẹ́ríkà ṣé wọn bí tíyà yẹn máa wá sìn ọmọ yẹn á ti mú ìyá ẹ̀ lọ sí Amẹ́ríkà wọ́n máa disown bàbá yẹn wọn ní jẹ́ kó mọ̀ láì tí bàbá yẹn máa fi wọlé Ọlọ́run. so mi ò mọ nǹkan tó jẹ́ pé àwọn obìnrin wọn fi nǹkan máa ń jóra wọn òkọ́ tó fi jó èèyàn fèèyàn wá tọ́ ọmọ sì ẹ̀ wá sọ pé just like that ẹ̀ kọ́ yẹ kó gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni pé ó kọ́ in fact inú ń bí mi pẹ̀lú àwọn kọ́ táwọn obìnrin máa ń ṣe the act of woman lẹ́rí yẹn Ọlọ́run á fún yín ṣe tó bá wọn bàbá Kafaya kó jẹ́ kó rọ ọmọ tó bá dẹ̀ fẹ́ rí kò rí náà nìyẹn o decision wà lọ bàbá Kafaya is simple as ABC. bẹ́ẹ̀ ni o ojú bẹ́ẹ̀ lọ. ìyí tí Iya Kafaya ni wọ́n jà
mo gbà lóòótọ́ pé ẹni mímọ̀ bàbá Kafaya ẹni mímọ̀ bàbá Kafaya ni Iya Kafaya fẹ́ ẹni mímọ̀ ni òun ló jẹ́ kọkùnrin yẹn lọ́jà ló ní ọlọ́fi otherwise kí ló fẹ́ fà tó máa fi lura wọn hello ìyá mi. Tẹ́lí bàbá Kafaya ń dẹ̀ ní ọlọ́run. Tó bá lè wáyà kó sọ pé Kafaya ti kú. Ó sọ bẹ́ẹ̀ ó ní tó máa sọ pé ó ti kú kí ló fẹ́ ṣe. Ó gbé ọwọ́ lẹ́sìn mi sí kọ́rídọ̀ tí kọ́ ọgbà láti wọlé tó tọ́mọ ń kọ́ àbí ẹni àwọn ìkàkọ́ tó ti bọ́bọ̀ lọ ṣògùn owó. Bàbá ti fẹ́ ní Kafaya. Bàbá yẹn make mention ẹ̀ kó tó bá lọ ti kú òòlè challenge ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Kó ẹsẹ̀ gbàgbé Kafaya fún ọlọ́pàá. Gbàgbé Kafaya fún bàbá Kafaya jọ jèrè ọmọ. Bàbá Kafaya is a very nice man. Jọ jèrè ọmọ. Tó bá tiẹ̀ máa wá gẹ́gẹ́ bí ìyá létà ni Ọlọ́run ṣe ọmọ yìí ò sí ìlú yìí. Kò sí nílùú yìí. Ìṣe ìṣẹ́mọ̀ ni Iya Kafaya pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó ti platform wa yìí. Tó ló bí ẹ sáwọn kálákọ̀ọ́kọ́ yẹn náà fẹ́ ṣe kálákọ̀ọ́ tó àṣọṣẹ́ tù tí èyí kò lọ rárá. Kò tí ẹ̀ ní gbọ́ngàn kò tí ẹ̀ bóòtù lórí platform yìí rárá òun ló jẹ̀bi. Ọlọ́wọ́ bá mi bless ọba Kafaya o. Ọlọ́wọ́ ẹ̀kọ́ jèrè Kafaya o. Àmì ìyá mi. Ìkọ́sọ́ ọmọ yẹn ní good life. Tó bá ti máa gbé ká lórí ọmọ yẹn lórí kò sẹ́ni tó máa mú sí. Ó dẹ̀ lọ́mọ yẹn lọ sí Amẹ́ríkà láti lè lọ ní better life. Ẹ wo orú bàbá tó dá báyẹn. Ọlọ́wọ́ á bless òun á jèrè ẹ̀. Ẹ wá ń béèrè ẹ̀ kí lẹ̀ ń béèrè ẹ̀ fún? Owó mọ́tò tó lọ tà ṣé kó má jèrè ẹ̀ lára ọmọ ni? Ẹ tó lọ ta mọ́tò rán ọmọ lọ sí Amẹ́ríkà. Ẹ má béèrè Kafaya ẹ fi Kafaya lẹ̀ ẹ gbájúmọ́ èjì rẹ̀. Hello. Hello, yes. Yeah, àti Yínká ẹ̀wọ́lẹ̀ ṣe o. Mo ṣe tọ́ lọ́hùn jàre bàbá mi. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn ni mo fẹ́ bí yín ní kọ̀ọ̀kan mo fẹ́ sọ kọ̀ọ̀kan lé lórí. Ok, kí lẹ fẹ́ bí mi? Láti US ni mo ti sọ̀rọ̀. Ṣẹ́rí kò sí tẹ́bá wọnú Báíbù tẹ́ wọnú Kùránì tọ́mọ bá ṣoríire látọwọ́ òbí ẹ̀ láti inú ìyá ẹ̀yìn tọ́mọ bá sì dàkejì. Kò sí náà àmáàtì nǹkan tí obìnrin lè gbọ́n mọ́lẹ̀ tí ọkùnrin lèmi náà tí mo sọ̀rọ̀. Ọkọ èyí tó jọkọ á wo ọ̀rọ̀ Ọlọ́run bó tiẹ̀ jẹ́ kó máa rọ́mọ ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Ó kù sọ́wọ́ ọmọ. Ọ̀rọ̀ yín rùn létí mi. Wàláì. Ẹ máa bẹ́ ni. Nǹkan tẹ́yìn ò lè gbà ẹ máa fi lọ̀yàn. Nǹkan tẹ́ lè gbà ẹ dẹ̀ máa ti sentiment káwọn èèyàn bá lè rí yín léyàn gidi. Nǹkan tẹ́ mọ̀ pé ẹ lè gbà ẹ máa fi lọ̀yàn. Tẹ́ mọ̀ pé ẹ lè gbà. Ẹ lọ jàre. Ẹ kúrọ̀lẹ́. Ẹ káàsán. Ẹ kú iṣẹ́ náà. Ọlọ́run tún látọ̀ lóyún ṣe. Àmín. Mo really appreciate you. Pápápá kí má take time yìí. Ṣẹ́rí Iya Kafaya ẹjọ́ ẹ sọ fún pé kó jókòó kó lọ jókòó. Ṣẹ́rí kó máa kó ọmọ kọ́ ni kókó bẹ̀ tó léwu láti jẹ́ kí Iya Kafaya kó mọ ọmọ yẹn. Bẹ́ẹ̀ni for now yes because ó lè torí ẹ̀rọ against bàbá ẹ̀. Tí Iya Kafaya bá padà mọ ọmọ yẹn ǹjẹ́ believe pé bàbá yẹn lè padà jẹ ìka àbámọ̀. Bẹ́ẹ̀ni ó sì máa mọ̀ ọ́ bọ̀ kó ṣèṣì. Kò sí nǹkan tí Iya Kafaya ò lè ṣe láti fi kọ ẹ̀yìn ọmọ yẹn sí bàbá ẹ̀ tó bá ti ní close relationship. Ó lè poison mind ẹ̀, ó lè pa irun oríṣiríṣi fún débi tó jẹ́ pé even ó tún lè go spiritual tó jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kọ́mọ yẹn ṣe fún bàbá ẹ̀ Iya Kafaya ló máa ṣe fún. Ibi tó tún léwu sí nìyẹn ibi tí woman ẹ̀ gẹ́ spirit dé. Ládùúrú àtàrí nǹkan tó wà tàǹsì bàbá tó tọ́jú ọmọ tó ṣe gbogbo ẹ̀ nothing ìyá dẹ̀ ti gba ṣọ́ọ̀bù ó ti gba lé ó ti bàbá Kafaya tó bá rìlíìsì Kafaya tiẹ̀ bá ẹ. Ibi tó léwu sí nìyẹn o Iya Kafaya lè padà kọ ẹ̀yìn Kafaya sí bàbá ẹ̀ tó jẹ́ pé Iya Kafaya ló máa jèrè ọmọ yẹn tí bàbá yìí tọrọ ìyá wọn lọ dàbí bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tó ń lọ ń gbòòrò. Àwa máa gba ṣọ́ọ̀bù fún yà a máa kọ́lé fún yà a máa ra fíìsà fún yà a máa kọ́lé fún yà Lẹ́kì ó léwu. Wàá dẹ̀ máa gbé nínú dọ̀tí ìwọ bàbá Kafaya tó ta mọ́tò tọmọ okay now àbótí kéne mi ìfẹ́ gbé kọ̀lù ẹni lórí show mi ẹni yìí spirit ni mi ìfẹ́ gbé kọ̀lù ẹ̀ lórí show kí ló ṣẹlẹ̀. Ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ ẹ sáré gbọ́ ẹ̀jẹ̀ má bínú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má dá ohun bàbá Kafaya ń parọ́
ẹ máa gbọ́ ẹ má kọ́ tì mí o ṣé rí Ìyá Kafaya ti sọ pé màmá lòun gbọ́mọ fún àbí. ẹ mò ń gbọ́ ẹni bàbá Kafaya ń parọ́ kí lẹ mí ìbàdàn. ó ní màmá lòun gbọ́mọ fún ó ní màmá lòun gbọ́mọ fún bàbá Kafaya ló gbọ́mọ lẹ̀ ẹ lọ gbọ́mọ lọ́wọ́ màmá náà o. bàbá màmá ti kú. bàbá màmá. màmá ti kú. ẹ kó lọ bá màmá lọ́rùn. ṣé kò lè lọ bá màmá lọ́rùn ni. àbí wọ̀rọ̀ wo lẹ ń sọ yìí màmá ti kú báwo kó lọ bá màmá lọ́rùn náà ṣebí màmá ló gbọ́mọ fún bàbá Kafaya ń parọ́ ọmọ ni. màmá tó lè gbọ́mọ fún kó lọ bá màmá lọ́rùn àbí kó lọ sàárẹ̀ ibi tí màmá wà tó bá jẹ́ bó ṣe ṣe nìyẹn bó ṣe ṣe fún bàbá Mohbad nìyẹn tó pa bàbá oníbàbá sára ìyẹn ló tún fẹ́ ṣe fẹ́lẹ̀ yìí. eléyìí ò tiẹ̀ lè ṣiṣẹ́ àti ẹ̀ ti bẹ̀rẹ̀ ṣó yìí ẹ nínú tó bá ń wá èèyàn ẹ bóyá ọmọ tó ń wá bàbá òótọ́ ni kó sọ tó bá ti mọ̀ pé wọ́n ló jẹ̀bi kó máa pè kó ní kó ṣáà máa bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ bọ̀ tó bá ń wá àwíjàre kí tó tọ́ lẹ́nu a máa mú ẹ. hello àti Táyínká ẹ̀wẹ̀ mi fẹ́ dá sọ̀rọ̀ ìdẹ́n mo fẹ́ béèrè question well ẹni tó bá ti bójú ọkùnrin ló gbọ́mọ lẹ̀ bójú ìjóbìnrin ló gbọ́mọ lẹ̀ ẹ̀kọ́ má jẹ́ kẹ́kọ́ ẹ̀kọ́ rọ ọmọ ẹni tó bá mọ ọmọ tó gbé ọmọ sílẹ̀ most especially obìnrin ló máa ń tọ́ ọmọ bàbá ló máa provide so obìnrin tẹ bá rí ẹdìyẹ ń sìn ẹ máa rí ẹdìyẹ lẹ́yìn abo ni ẹ lè rí lẹ́yìn akọ ẹ lè ráwọn ọmọ lẹ́yìn akọ so it shows that pé obìnrin ló yẹ kó tọ́ ọmọ òun ló bàbá ló máa lọ wá oúnjẹ wá so obìnrin wàá tọ́ kó gbọ́mọ lẹ̀ bàbá ló ṣe méjì so kò lè jèrè ẹ̀ mo fẹ́ bèèrè lọ yín ẹjọ́ ẹni tó bá gbé ọmọ lẹ̀ fún 13 years tó ṣẹ̀ wá dé nísìn ìyẹn ń kọ́ tó wá tó ẹ pé kó wá jẹ́ kó wá bá ọmọ yẹn sọ̀rọ̀ ó wá tún bá bàbá jẹ́ lójú ọmọ. ẹ máa lé tefetefe ni ẹ máa fi ọ̀rọ̀ sí lọ. ọmọ wa sọ fún bàbá ẹ pé àgbọn báyìí ìyá yìí sọ fún mi o mi ò tí ì rí o ó ní pé ó sọ pé bàbá ló pa ìyá òun. ẹ máa tètè sí lọ ni. ó ní sọ pé bàbá yẹn pé ó ń dókó káàkiri oṣù gbogbo nǹkan ó ń dókó káàkiri ṣùgbọ́n ṣé ẹ kó lè sọ̀rọ̀ ẹ̀ fún ọmọ 13 years. ẹni sùúrù ẹni ó fi ọmọ yẹn lẹ̀ fún 13 ẹni sùúrù ó fi ọmọ yẹn lẹ̀ fún 13 years. ọmọ ti dàgbà ń sì bẹ́ẹ̀ ni. ó wá padà wá sọ gbogbo ilé against ẹni tó tọ́jú ọmọ. tó ń tọ́jú ọmọ. ṣé obìnrin ló ṣe yẹn. obìnrin ló gbọ́ ọmọ lẹ̀. ẹ lọ fi ọ̀rọ̀ sí ẹ fi ọ̀rọ̀ lé jìnnà àbí kẹ ẹ dá nǹkan sí kó máa rùn káàkiri ẹ fọ̀rọ̀ sí àbàyéjẹ́ ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹ fọ̀rọ̀ lé dànù kó má mọ̀ ọ̀nà ẹnu ọ̀nà lé yín mọ́. àti yínká ètò yín lẹ ètò tẹ̀ ń ṣe lè yẹn lọ gbọ́ tẹ́ máa ń ṣe nípa àwọn obìnrin tó ń gbọ́ ọmọ lẹ̀ ló ṣe wá padà wá bọ̀ bó ṣe padà wá yẹn ó fẹ́ fa ọmọ ẹ mọ́ra dẹ̀ tó bá fọ ọmọ ẹ mọ́ra ẹ mọ̀ ó yẹ kó tẹ̀ ṣe máa bọ́mọ ṣeré àbáwo ni skul ẹ báwo ni nǹkan tó fẹ́ ṣe ókè kí kó má bàa bàbá jẹ́ ṣùgbọ́n bóyá dé báyìí bó ṣe fún ní ààyè láti máa bọ́mọ sọ̀rọ̀ báyìí ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní bàbá yẹn jẹ́ ní ẹlẹ́dànù ayé ò dá o. ẹlẹ́dànù ni ẹlẹ́dànù ẹ ṣe gan ni. ẹlẹ́dànù ìkà ni ìkà. hello. hello àǹtí Yinka. sir. ẹ kú ètò. ẹ wo mò ń ké ní báyìí mò ń ké ní o Ọlọ́run sórí ní gangan lẹ gbé wá lálẹ́ Ọlọ́run. sórí yín báwo. ohun tó ṣẹlẹ̀ sẹ́ni yìí gangan ó ṣẹlẹ̀ sẹ́ni gangan ara rẹ̀ kò yàtọ̀ bó ṣe jẹ́ nìyẹn kò yàtọ̀. ọmọ tí yín yẹn wá ń kọ́. àti ọmọ ọdún mẹ́ta no èmi gangan lẹ́yìn ọmọ yẹn. náà ti gbé yín lẹ̀ ok. àti ọmọ ọdún mẹ́ta ni mọ́mí ìṣẹ̀lẹ̀ ti gbé mi lẹ̀ wọ́n fẹ́ ṣe orúkọ bo palace kàǹgbé yẹn ní àṣírí ọmọọba palace yẹn ló fẹ́ fẹ́ mọ́mí nígbà yẹn. ó dẹ̀ lé wa dànù ó lé èmi dábì mi àti ẹ̀gbọ́n mi òru la jáde kúrò ní palace yẹn ní ilé gbàgbé ẹni yẹn ti di ọba báyìí o torí ẹ̀ mo fi ń fi ọ̀rọ̀ cover ó ti di ọba báyìí. ṣé màmá yín wá pàpà fẹ́. ìgbà yẹn ló ti lé wa jáde. rárá o mọ́mí ìgbà tí dábì tèmi ti lọ ní òun ò padà fẹ́ nìyẹn wọ́n padà sójà again but wọn ò wo ẹ̀yìn mọ́ till now tí ìgbà tí mo pé ọmọ 28 years kí n tó kúrò Nàìjíríà
torí mo ti wà lamẹ́ríkà ń sìn going to 10 years ago so ìgbà tí mo wá dé Amẹ́ríkà wọ́n wá rí ohun tí mo ṣe fún dádì mi mo kọ́lé fún wọn mo ra mọ́tò fún wọn mo ṣe tún gba dírẹ́fà fún wọn torí bàbá ti dàgbà ìyá yìí wá ń sáré kiri pé ọmọ òun wọ́n wá lọ sí ilé babaláwo ọ̀rọ̀ yìí sórí ńlá ni o ìgbà tó dé ilé babaláwo bàbá yẹn ló wá lo brain pé ẹkún ní nọ́mbà ọmọ yẹn bàbá yẹn wá pè mí níbi tí mo wà yìí ni bàbá yẹn ti pè mí ìgbà tí bàbá yẹn pè mí bàbá wa sọ fún mi pé ìyá ẹ tó dẹ̀jẹ̀ díẹ̀ lórí ó dẹ̀ tọ́jú ẹ̀ mo ní ìwọ̀n ohun tí mo lè ṣe mo ní every month mo máa ń fún wọn ní 100,000 gbogbo bí ohun tọ́jú mi rí ọdún mẹ́ta 28 years old ni wọ́n ṣe lọ́mọ wọn fúnra mi so mo dẹ̀ máa ń fún wọn ní 100,000 lóṣù wọ́n tún ní mi ìtọ́jú àwọn pé mo gbọ́dọ̀ kọ́ irú ilé tí mo kọ́ fún dádì mi mo ní lọ́wọ́ lóòótọ́ láti kọ́ mi kọ̀ọ̀kan ni o Ọlọ́run wọ́n ní pé mo gbọ́dọ̀ ra mọ́tò sáwọn nídìí bí mo ṣe rà sí dádì mi nídìí nǹkan jà fún nìyẹn bàbá yẹn mo wá sọ gbogbo sórí yẹn fún bàbá yẹn sọ pé òun gbọ́dọ̀ rí wọn mọ́ lọ́dọ̀ wọn láéláé. bọ̀ iṣẹ́ wo náà fẹ́ ṣe fẹ́yìn láti nílé babaláwo tó lọ. irun tí wọ́n lọ sí ni pé wọ́n lọ fẹjọ́ ti tèmi sùn pé mi kì í tọ́jú àwọn tó ń bí kí babaláwo lè ṣe kí ni fún yín. kí wọ́n kọ ojú ti tèmi kí wọ́n kọ ojú ti tèmi sáwọn kí wọ́n kẹ́yìn tèmi sí láti bí mo tún ọ̀sán nìyẹn bàbá yẹn nọ́mbà ẹ̀ sì wà lórí fóònù mi ti nà torí mo save nọ́mbà bàbá yẹn lọ́jọ́ tí wọ́n sẹ́ndì tí bàbá yẹn pè mí. báwo ni bàbá yẹn ṣe ní nọ́mbà tí yín tó fi pè yín. bàbá sọ pé àwọn lo ọpọlọ làwọn kàn fi sọ pé fún mi ní nọ́mbà ọmọ ẹ̀ káṣẹ̀ tó ṣe nǹkan kan máa bá a sọ̀rọ̀ ohun lásán ni màá fi bá a sọ̀rọ̀ lórí fóònù tí mo bá ti bá a sọ̀rọ̀ lásán lórí fóònù máa gbọ́ kò tó bẹ́ẹ̀ àtẹ làwọn máa lò wọ́n ṣàdọ́gbọ́n tàn wọ́n láti gba nọ́mbà mi sọ́wọ́ láwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ pé káwọn tó ṣe ẹni tí torí wọ́n mú píṣọ̀ mi wá. ọ̀rọ̀ ńlá ni bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ lálẹ́ ìlú sunkún ní Ọlọ́run ẹ wá wo àti ẹni tí wọ́n lọ fẹ́ gbà yẹn àti ẹni yẹn ti kú ẹni tí wọ́n lọ fẹ́ tí wọ́n rò kú padà lówó ju bá dìde ẹni yẹn ti kú ilé ẹni yẹn wọ́n tẹ̀ ti gbà lọ́wọ́ wọn wọ́n gbélé mi rẹ́ǹtì ní báyìí wọ́n wá sọ pé kémi kọ́lé mo lè wá bí 20 million lóòótọ́ kí n sẹ̀ wá ilé kékeré kan ìṣe fún wọn tí ò ní ju bí 20 to 30 million lọ mo lè wà bọ́ ní nǹkan fẹ́ wá ní ohun tí bàbá yẹn bá dàgbà tí wọ́n darúgbó tí wọ́n kú nìkan ni mo tó lè mo máa ń fún ọ ní 100,000 lóṣù wọn ní kò tó àwọn every month mo máa ń fún ọ ní 100,000 wọ́n ṣẹ̀ kúrò ní hospital ní àná àbíjẹta ni ọkọ̀ àwọn 50,000 mo sọ ní owó hospital bí wọn. so mò ń ṣe pé kí n kò má gba ègún sórí ara mi lásán ni kò ń ṣe nǹkan kan bọ́ bàbá ohun tí dáàdì mi wá ní nǹkan sí bàbá máa pè mí ṣé o ti fún yẹn lówó oúnjẹ lóṣù yìí fún lówó oúnjẹ o tó mọ̀ pé kò ní nǹkan kan lọ́wọ́ bí wọ́n ṣe máa ń pè ní every month nìyẹn bàbá dẹ̀lélẹ́ tí wọ́n bá ní 10,000 lọ́wọ́ tẹ bá ní dáàdì mi ẹgbẹ́ mo fẹ́ sẹ́ndì bí 100,000 tí wọ́n jẹ́ kó owó yẹn tọ́jú àdé mi nílẹ̀ báyìí báyìí bọ̀ tó bá ti pé wọ́n rìn kí wọ́n ní 100,000 lọ́wọ́ báyìí wọ́n tún máa ní bá mi sẹ́ndì sí ni sí tí wọ́n nìyẹn so ẹ wo ẹ ṣe gan ẹ kú ètò Ọlọ́run á máa fi lọ́pọlọ sí ẹ wo ẹ ṣe gan. bàbá Kafaya ẹ jẹun ọmọ pẹ́ Ìyá Kafaya lọ gbájúmọ́ àwọn èjì rẹ̀ lọ gbájúmọ́ wọn fi Kafaya lẹ̀ tẹ bá dẹ̀ lọ ṣe lóògùn láti yí ojú Kafaya sí bàbá ẹ̀. nǹkan ẹ̀kú iṣẹ́ o Olúwa máa fún yín ṣe o Olúwa dúró tì yín o sentiment àwọn èèyàn wa ti pọ̀ jù ẹ̀yà jẹ̀jẹ̀ sí ẹ lórí èyí ò jẹ̀jẹ̀ sí ẹ lórí ẹ̀jẹ̀ máa ṣe ẹ̀jẹ̀ máa tàn ẹ̀jẹ̀ ò ní tàn irọ́ ní pọ́ngbó ẹ o arínúróde lolùmọ̀ràn ọkàn Elédùmarè ń gbọ́ Olúwa ń gbọ́ ẹ wo bọ́ ìtókọ̀lù tó ń sìn yìí tó ní òun fún ìyá òun lé owó ó kàn òun láti ṣe ni òun láti ṣe ni babaláwo yẹn dẹ̀ ṣe babaláwo tó dáa torí babaláwo tó dáa wà tó mọ̀ òótọ́ babaláwo á ní kó lọ ṣe ẹ̀tọ́ ẹ kó lọ rúbọ àwọn tó wà nílé ẹ tó bá rúbọ kò ní gba kọ́bà lọ́wọ́ ẹ á ní ilé ló ti ṣẹ̀ lọ rúbọ tó èmi máa lágbára Ọlọ́run wọn gbọ́dọ̀ jẹ́ kó rí Kafaya
Ọlọ́run á dẹ̀ kó sí Kàfáyá nínú kò ní mọ ìyá yẹn tó bá mọ̀ kò ní ṣe nǹkan kan fún tó bá mọ ìyá yẹn máa ṣe nǹkan burúkú sí Kàfáyá wọ́n máa kẹ̀yìn ẹ̀ sí bàbá yẹn wọ́n lè ṣe jáàsì burúkú àwọn babaláwo burúkú kọ́ kẹ̀yìn ẹ̀ síra wọn kó sọ ìyá yẹn kó sọ bẹ́ẹ̀ yẹn dìdàkudà ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ ńlá ni Ọlọ́run ní gbà fún. Àmín. Hello. Hello, Aunty Nka. Hello. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Hello. Hello. Yes, ma. Yes. Mo ní ètò tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ náà lèmi náà fẹ́ dá sí o. À ń gbọ́ yín. Yes, ma. Mo ní irú kan tó ń ṣẹlẹ̀ sí ìyàwó àbúrò mi. First five ọmọ ẹ̀ àti 1 year bẹ́ẹ̀ ọmọ yẹn wà bí a year and some months ló ti gbé sílẹ̀. Láti gbà yẹn up till now kò béèrè ẹ̀ wò. Even ìyá ọmọ yẹn náà ìyá yẹn náà béèrè ẹ̀ wò pé kí lọmọ yìí ń jẹ. Kí tóbi tẹ̀ máa ń wẹ́yọ̀ ọmọ wò. Ìgbà tó ṣe gbélé ń gbà yẹn mo bẹ lédi pé gbogbo tó bá wù kó ṣẹlẹ̀ má gbọ́mọ ẹ sílẹ̀. Ókè lọ gbọ́mọ ẹ padà anywhere tó báyìí ní máa fẹ́ lówó every month máa take ẹ̀ pé wọ́n tó máa gbọ́mọ ẹ sílẹ̀. Mọ́mísí mi ló ń take ọmọ yẹn láti gbà yẹn up till now. Torí táìmù tó bá ti ráhùn tí mo máa ń wò pé òkè ṣé tó bá dijọ́ kan Dèmí lá máa wá ó máa béèrè fún òun lọ́mọ níbí báyìí. Nǹkan láti ìgbà tó ti gbọ́mọ yẹn lẹ̀ kò béèrè ọmọ yẹn. Ó ti lọ lọ́kọ mi ò sì bímọ mi ò bọ̀ kò béèrè ẹ̀. Ó lọ máa jẹ. Ìtẹ̀ fẹ́ fọkọ mi ọkùnrin tí ò bá ti lè fẹ́ mi pẹ̀lú àwọn ọmọ mi kó dira ẹ̀ mú ni. Kó dira ẹ̀ mú tó bá ti gbà mí pẹ̀lú àwọn ọmọ mi dira ẹ̀ mú. Dira ẹ̀ mú ni tó bá ti lè fẹ́ mi pẹ̀lú àwọn ọmọ mi dira ẹ̀ mú ni o. Ha, hey. Hello. Hello, Akinta. À ń gbọ́ yín sà. Ayọ̀ ló ń sọ̀rọ̀ láti US. À ń gbọ́ yín. Eléyìí tó ṣẹlẹ̀ sí tí ó ṣẹlẹ̀ sí bàbá yìí náà sẹ́yìn òun náà ló ṣẹlẹ̀ sí àbúrò bàbá Mohbad ló pọ̀ ló sọ̀rọ̀. Ok, àbúrò bàbá Mohbad ló sọ̀rọ̀. Yes, ẹ ti mẹ́rin tó sọ̀rọ̀ ń sìn because mo ti ṣáàtì. Mo ti ṣáàtì ń tẹ̀tẹ̀lẹ̀ bọ̀ torí pé wà Nàìjíríà ẹ jẹ́ ká sí ìlú sọ̀rọ̀. Ok. Now, mo fẹ́ kí ẹ mọ̀ kankan bàbá yẹn nígbà tá à ń gbọ́rọ̀ bàbá yẹn ó ní ẹni tí Ìyá Kàfáyá bímọ fún wọ́n sọ kankan ní political enemy wọn rival wọn ẹ mọ̀ mí ní rival ní political realm. No, kò ń ṣe political whatever yẹn yàtọ̀ kéèsì ọ̀tọ̀ ni Ìyá Kàfáyá ń claim pé Yẹmí Àlí yẹn pé ọ̀gá ló jẹ́ sí ọkọ òun bọ́ ọkọ ẹ sọ pé kò ń ṣe ọ̀gá òun wípé neighbor òun ni báwọn kọ̀ jọ ń ṣiṣẹ́ ni pé kò ń ṣe ọ̀gá òun bọ́ ẹni tí bàbá Kàfáyá ní Ìyá Kàfáyá bímọ fún ó ládùúgbò làwọn jọ ń gbé ó lóun ti lọ bá lọ́fíìsì rí táwọn ti lura wọn bàbá Ìyá Kàfáyá náà dẹ̀ sọ pé wọ́n ti jà rí bẹ́ẹ̀ kò sọ pé ó mọ̀ rí. Okay. Now, tí ẹni tí ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá sọ pé ẹni tó bímọ ẹni tí èèyàn tó fẹ́yàn níyàwó. Ó fojú rẹ̀ wòyàn. Ojú àgbọ́dọ̀ fojú rẹ̀ wò ẹnìyẹn. Tí ìyá ọmọ yẹn tó bá rí ọmọ yẹn padà, ojú wo ni bàbá yẹn in fact ọgbẹ́ inú ló máa jẹ́ fún bàbá ọmọ yẹn because kò sí bí bàbá Ìyá Kàfáyá yẹn. Ó sì bó ṣe lè rí ọmọ ẹ̀ á máa ṣe ìfọ̀fúnmọ́ ìyá ọmọ yẹn ó dẹ̀ máa kan àwọn ìbejì bàbá ìbejì yẹn. Because ìsìn bàbá ìbejì wọ́n lè má lóun kankan mọ́ lọ́wọ́ wọ́n lè má wà òkè kí Kàfáyá kó máa tọ́ ìyá ẹ̀. Ìyá bàbá ìbejì náà máa jẹ́ ń bẹ̀. A máa jẹ ń bẹ̀. So á dẹ̀ máa du bàbá Kàfáyá ó yé mi bí tẹ́ ń sọ̀rọ̀ lọ ti yé mi. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí ní fámìlì mi ẹ̀gbọ́n mi ń sìn. Ní Nàìjíríà ń sìn wọ́n dáwó ẹ̀gbọ́n mi alọ́ba
òun ló tọ́ Mohbad dàgbà. Ìgbà tí wọ́n ṣe kápẹ́ńtà tí wọ́n ṣe gbogbo yẹn ìyá àwọn èèyàn ò rí pé ìyá Mohbad ò rí pé ókè o ọmọ wa kú sí ìyá Mohbad ó lọ ń gbélé ìyá Mohbad ó lọ ń gbélé ọmọ. Gbogbo owó tó ń dá sùn fún tó ń dá fún ọmọ yẹn ọmọ tó ń bí tí ìyá Mohbad ń gbà sọ́wọ́ ṣé àwọn èèyàn wọn rí pé òkè èèyàn kan ló tiẹ̀ tọ́ Mohbad dàgbà ni. Ẹ fi ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn mi ìfẹ́ sọmọ rísì tí mi ṣe fẹ́ sọmọ ni wípé ó ti wà messy èrò ti pọ̀ jù lórí ẹ̀ ó ti wà messy so mi ìfẹ́ get ara mi involved mọ́ mi ti fẹ́ sọmọ lórí platform mi ó ti ń ṣe kátàkátà ó ti ń wà mi ìfẹ́ sọmọ to be quite honest mi ìfẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ mi ti fẹ́ sọmọ mi ìfẹ́ ṣe nǹkan kan lórí ẹ̀ mọ́ toro ti ń wà messy ó ti ń ṣe ó ti ń di àbàṣà ó ti ń di yamayama àbàṣà so mi ìfẹ́ sọmọ ẹ má bínú sà. Okay, máa pè é padà lẹ́yìn iṣẹ́ o. Yes, sir. Mi ìfẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ mi ti fẹ́ sọmọ. Anyway, gẹ́gẹ́ bí mo ṣe sọ mo sì ní ọmọbìnrin kan náà tó ti pé 40 tó ní pé òun ò mọ màmá òun máa gbé wọn wá a máa ṣe ètò yẹn once in every week ẹni tí ó bá ń fẹ́ tó bá ń wá yẹ àbí tó bá ń wá bàbá ẹ̀ àbí tó bá ń wá ọmọ ẹ̀ a máa fún wọn ní opportunity yẹn once in a week so ìwọ tó bá wà ní dashu o lè get to me lórí +44 7404 851234 ìwọ tó bá mọ̀ pé òun wá ọmọ ẹ̀ àbó òun wá ìyá ẹ̀ àbó òun wá bàbá ẹ̀ try láti get in touch with me lórí +44 7404 851234 adé gbé wá sílé ètò yes o ẹ kálẹ́ o àgbé wá sórí ètò wá lè wá sórí orí Ìyá Kafaya yẹn ó ti gbálẹ̀ àbí. ẹ jọ̀ọ́ ẹ má ṣe pé fún. ṣé pé fún ẹ ká fún òtòwòtò ni. orí Ìyá Kafaya ti gbálẹ̀ ìgbà tó gbé ọmọ kalẹ̀ fún adúrú ẹyọ ọdún yẹn ó wá padà wá ń ṣe pé ó fẹ́ rí ọmọ. ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fẹ̀yìn ọkùnrin ẹ̀yìn ọkùnrin tó máa ní ẹlẹ́jọ́ alẹ́ ẹ tọ́jú ọmọ tó bá tún di àsìkò tó yẹ kẹ́ ẹ jẹun alẹ́ ọmọ má tún fara ìjà kan ọmọ yẹn lọ́wọ́ yín àwọn kan wá máa ní ẹjọ́ ọjọ́ ẹ má dáhùn ẹ kọ́kọ́ sọjọ́ ọ̀sán gan kẹ́ tó ṣọjọ́ alẹ́ kò sí ọkùnrin kan tó ń lọ́jọ́ alẹ́ ìyàwó ló lọ́jọ́ alẹ́ obìnrin ló máa ń sábà lọ́jọ́ alẹ́ eléyìí tá à ń wí gan sí tí Ìyá Kafaya bá rápálá rí Kafaya ọ̀rọ̀ ọ̀tọ̀ ní bàbá Kafaya máa dì ẹ tọ́jú ọmọ yìí náà lẹ máa eléyìí sì ló dájì ìyá ọmọ yẹn tó bá yẹ pé àfọwọ́sí síta ní ó yá bàbá Kafaya ń láti rí ọmọ ẹ̀ ó rọ ọmọ ẹ̀ kí wá ní géènì kí ni géènì bàbá Kafaya a máa wí tá a máa ní ọjọ́ alẹ́ ẹ̀yin lẹ lọ́jọ́ alẹ́ jù obìnrin ló lọ́jọ́ alẹ́ ẹ̀yẹ tẹ má máa tàwọn ọkùnrin yẹn obìnrin gan tó bá lọ fẹ́ yá ọkùnrin lọ́jọ́ alẹ́ gan ó ti mọ nǹkan tó ń fẹ́ jẹ lọ́wọ́ ọkùnrin yẹn ni kó sì dànù hello. Ẹ kálẹ́ àǹtí Yinka. Ẹ kálẹ́ jàre. Ẹ kálẹ́. Yeah. Hello. Mo ń gbọ́ yín ẹ kálẹ́. Hello. Ẹ kálẹ́ mo ń gbọ́ yín. Hello. Anyway, shabarikolo.com ẹ lọ register ń bẹ̀. Okay. You that you are Ola from Canada, please, let's talk after this program. You say you are Ola from Canada, you are looking for your son. Let's talk after the program. Hello? It's a new concept, it's a new thing that we'll be doing once in a while. I mean, once in every week. Ní orí ìkànnì yìí, tó bá ń wá ọmọ ẹ, tó bá ń wá ìyá ẹ, tó bá ń wá bàbá ẹ, á gbé wá, á wá sọ. Hello? Hello, ma. Yeah? Nǹkan tó wà ń bẹ̀ ni pé woman yẹn ò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ béèrè ọmọ kankan máa ń sìn. Ọmọ tó ti gbélé láti over 30 years o. Àbí o. Gbọ́ fún grandma, ó wá ń béèrè ọmọ lọ́wọ́ ẹni tó jẹ́ pé nǹkan ló gbọ́mọ fún. So no case, ò ní ọmọ kankan láti wá máa béèrè.
bó ṣe máa jẹ́ nìyẹn torí tán bá jó rọ́mọ yẹn ó máa poison mind ẹ̀ against bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ò dẹ̀ ní padà rójú ọmọ yẹn lẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni o. yes ma. ẹ ṣe gan. hello. hello. hello Fúnyínká. ma. ẹ kálẹ́ my sister. ẹ kálẹ́ ìyá mi. ṣàlàáfíà ni wà. a dúpẹ́ màmí. ṣe rí mo fẹ́ dá sétò yẹn ni. ok. in fact mo wà move kan ni mo wà move kan. ṣe rí student tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó wá pò tẹ́lẹ̀ fún ara mi ṣe mọ́. ok. ó wá pò sí ni ó wá pò sí ni. mo ní ìbejì ni àwọn ọmọ mi and they are 26 28 rather. ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni mà. Èkó ni mo ti lóyún wọn. Mo wá pé wọn sí England. Bàbá wọn gbà tí mo bímọ ó mọ̀ o Èkó ni mo ti lóyún wọn. Eventually ṣe mọ̀ communication nígbà yẹn lọ́wọ́ 28 years ago. Kò sí nǹkan kan aṣáà ń yí gbogbo ẹ̀ pọ̀. Tó bá pè báyìí èpè ni. Mo ń tẹ̀lé ọkùnrin ní mo ní ọkùnrin ní ọmọ méjì alákọ̀bí ọkùnrin ní ìkẹ́. Bí èmi mo kọ́ ọmọ yẹn kò rí wọn rí. Kò rí wọn rí o. Màá mi ara wá láti Nàìjíríà máa fly wá a máa bẹ̀rẹ̀ pé jẹ́ ká wá lọ. Jẹ́ àwa lọ pọ̀ mi ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìyá oyè yín náà. Mo náà kì í màá mi dẹ̀ láìkè. Balójà ẹ wá lọ àtọ́ wá lọ wọ́n gẹ̀dẹ̀ náà bẹ̀ wọ́n ló wà nílùú kan ṣá ẹ ṣáà pé ṣá. Ipe wo àwọn ọmọ ẹ gbà yẹn ọdún bóyá bíi 15. Wọ́n láwọn ọmọ yìí bá ti dàgbà tí ẹ yọjú. Tó bẹ́ẹ̀ kò tiẹ̀ tí ì ní. Jẹ́ káwa ti ẹ̀ wà máa kó wọn wá. Àwa kò tẹ̀ àti ẹ̀ wá wú ẹ̀ wá ti ẹ̀ mọ̀ ẹ̀ wá ti ẹ̀ ṣọmọ ẹ̀ díẹ̀ jọ́gàn beautiful girl. Ọmọkọ́mọkùnrin yìí ó sàn ṣe wọ́n lórí fóònù tó wọ́n bá ti rí pé ẹ ṣọ́ọ̀ṣì fẹ́ ni tí mo ti rí sọ́kọ̀ ní ìyí mo ní ìyẹn gbàgbé nípa yẹn ní àti àlèfẹ́ra mọ́ gbàgbé yẹn ṣùgbọ́n àwọn ọmọ tí mo bí ọmọ méjì kì í fà tí ì wá àwọn ọmọ ẹ̀ ọmọkọ́mọkùnrin yẹn ní èmi kò yọjú ṣe mọ̀. níbo ni wọ́n wà? England ni mo wà náà. Níbo ni bàbá wọn náà wà? Ní ìtì ẹ̀mọ́ ìbẹ̀rẹ̀ ọjà pé òun náà wà ní diaspora ní ìmọ̀ṣà. Wàláì. Mo tún pè é. Ṣé ẹ wá ń wá wọn sí ni? Èmi ò wá o. Ìdí àwa báwo. Àlọ́ wá ní ó wá bẹ̀rẹ̀ ògùn yìí pọ̀. Ó ka àwọn ọmọ yìí ó kẹyìn wọn sí mi. Àwọn ọmọ yìí ò fẹ́ tọ́ ń fẹ́ pé private school ni wọ́n lọ. Nílùú yìí, ẹ̀mọ̀ as a single mom, you know what I mean now? Mo sa gbogbo agbára pẹ̀yìn ọmọ ìṣe ẹ̀rọ ilẹ̀ pa. They are very good girls o. Ẹ̀kọ́ náà báyìí. Bá ní ìbà, wá ní bàbá wọn dà. Òun ló ń sáré kiri pé wọ́n bá gbọ́ràn mọ́. Wọ́n bá gbọ́ràn mọ́. Màá wá òun. Wọ́n bá gbọ́ràn mọ́. Ṣé ti yé yín? Wọ́n ní wọ́lọ́ irú wàhálà wo leléyìí? Nínú bá bẹ̀rẹ̀ àdúrà àwẹ̀. Ó tọ́lé aláwẹ̀. Olórí ibú olóṣì. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Mọ́tò máa pa tìrantìran. Bàbá àwọn ọmọ yín. Kí ló kàn mí? Ẹ wo sí yín ká ìfìyẹn lè kéèyàn bí ọmọ méjì ni ò kíṣẹ́ yọkan o. Oh, they they've done their first degree, they've done their master, they're doing very well. Fantastically well. Ṣó ti yé yín? Kò dẹ̀ máa wò báyìí gbà ló tún pé kémi ò bá wá bẹ òun. Come on. Ẹ wo. To be quite honest, ẹ má jẹ́ kí n tọ̀ yín. Àwọn ọkùnrin kan bó ṣe máa ń ṣe obìnrin pẹ̀lú ọmọ ó tó kún wọn gbé wọn ṣépè. Honestly, ẹ ní ṣe ẹ̀ẹ́dẹ̀ tí wàá fẹ́ gba ọmọ yẹn ẹ fẹ́ bẹ́ẹ̀ náà lọkùn obìnrin náà máa ń ṣe o obìnrin náà ń ṣe o obìnrin náà ń ṣe o àwọn méjèèjì náà jọ ṣe. òun gbà pé Jésù lọ́ba mo ní wá bẹ́ẹ̀ ó máa ṣòfò ni yẹ ta ni ọ̀tọ́ bọ́ fẹ́ ṣèyàwó tọ́ ni èèyàn kan ní bàbá ní bàbá àwọn yẹn ní mọ́mí àwọn tí ẹ̀ fẹ́ gbọ́ bàbá àwọn bá ṣé bàbá àwọn tẹ́ bàbá táwọn ò rí rí èèyàn kókó mọ́ ọmọ ìlú òyìnbó bàbá tí wọ́n rí rí ó ní bàbá yẹn ò tiẹ̀ fi àwọn ọmọ mi tó bá fi àwọn nígbà tẹ́ wá lọ yẹn á padà pé so kò sí níbi ìgbéyàwó àwọn ṣẹ́rí àwọn ìyá wa nílé wọn understand a máa ní má worry kò síbi ẹ̀dẹ̀ máa tira yín sí tó bá dọjọ́ kíní kan tọ́mọ bá fẹ́ ṣèyàwó òun àtọkọ àjọkò bóyá lè mọ̀ pé kò ń ṣe dandan ni kí bàbá ọmọ jókòó fún gbéyàwó even ìyá ọmọ gan ń ṣe compulsory mọ́ àwọn ọmọ ìlú ìyá ọmọ bàbá wọn lè dì sáà kan ní Dubai làwọn ti fẹ́ lọ máa rí àwọn òfẹ́ nìkan kan bẹ́ẹ̀ ló bá tán. bẹ́ẹ̀ni ìyẹn tún kọ́ ló bá tán. Can you imagine òun yẹn ká mi lára bó bá ìpè ẹ tó bá tọmọ ni bàbá àti ilé ìṣèwà yìí ni bàbá àwọn ọmọ mi èmi ni ìyá àwọn ọmọ mi. so kí lẹ wá rí sọ sí ti bàbá Kàfáyà àti ìyá Kàfáyà ta ni bàbá àti ìyá ọmọ.
bàbá yẹn ni bàbá àti ìyá ọmọ. Bàbá Kafaya ni. ẹni tó bá tọ́ ọmọ ṣe ń pọ̀ mi ni òun ni bàbá àti ìyá èèyàn lè fi inú ẹ̀ bí ọmọ ó má jẹ́ abiyamọ. I'm telling you pé èèyàn bí ọ̀rẹ́ politically ẹ̀bà bẹ́ẹ̀ ni story ni o farm donor ni womb carrier ni ẹni tó bá tọ́ ọmọ sọ́kọ́ ọmọ yẹn ti kú ńkọ́ ẹni tó bá tọ́ ọmọ dàgbà ọmọ yẹn ṣe oríire òun ni bàbá àti ìyá ọmọ. kò bá àfàyè kókó dé kòtò ọ̀gá ló bá forí ara ẹ̀ gbé ni ogun ẹ̀ kó ṣe ju kókó ṣe kó bá forí ara ẹ̀ gbé ni òótọ́ máa lékè ṣáà tí wọ́n bá Kàfáyàwó ẹ̀ bá tó bá jẹ́ ká máa wo ń tí wọ́n o àdúrà wọn torí àwọn people yìí they can go fetish you know what I mean. wọ́n fẹ́ káàkiri tí wọ́n ṣe sí wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ẹ tó bí ọmọ sínú sínú fún oṣù mẹ́sàn-án I can't just imagine ọmọ ẹ tó wá bí ó wá gbélé. wá ní ìyá pọ̀ wọ́n ń lù ẹ́ tó bá wá bí mímọ́ láyé tó jẹ́ ọmọ yẹn nìkan ló bí ńkọ́ ṣé bó ṣe máa gbélé nìyẹn nítorí pé orí alternative ni náà ó wá gbọmọlé oníwọ̀n nẹ̀ ta ni wọ́n ń lù pa pẹ̀lú ọmọ gan tó mú ọmọ ẹ̀ dání báyìí tó fi ṣe cover pé má nà mí torí ọmọ mi ni mo dù dání báyìí tó ẹ̀ jẹ́ kí n escape pẹ̀lú ọmọ mi. bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà wọ́n máa ìdí nìyẹn tó wà nígbà ọ̀rọ̀ yàn ṣe o bàbá bí wọn báyìí. ẹ jẹ́ fi ilẹ̀ ìyá mi ẹ jẹ́ àgbékọ̀ mi. ẹ wo pàṣípà ìṣẹ̀jẹ̀. ta ló ń lù pẹ̀lú ọmọ gan tó máa hold on to ọmọ ẹ̀. hello ìyá mi. ẹ kó ètò mà mo fi pé ẹ mọ̀ ń pa tèmi dáadáa. mo mọ̀ ń pa tiyín pẹ̀sẹ̀ rọmọ yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ wò mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní ẹni bá tọ́ ọmọ lọ́mọ mojú nígbà táwọn tèmi bá máa pè mí wá ní happy Father's Day happy Mother's Day nígbà mo dẹ̀ tí wọn ó ní let's talk like an adult ẹjọ́ tó Ọlọ́run kí la fẹ́ sọ ọ̀rọ̀ ya Kafaya ń sẹ̀yìn ó sunkún wá fọmọ kí ni wọ́n fẹ́ sọ nígbà tí obìnrin lè fi ọmọ sọnù kó lè bá àbọ́kùnrin míì lọ kí ló burú tó bá gbé ọmọ yẹn dání pẹ̀lú àwọn ìbejì yẹn tó ọmọ yẹn ń yọ lẹ́nu nìyẹn kí Kafaya lọ jókòó jàre kí Kafaya náà máa jẹ èrè kí lè retí yín tẹ jẹ ṣé ẹ̀yin gbé ti yín sílẹ̀ ni. èrè tí èmi ò gbé mo dé natif kò sí tọlọ́pàá tí mi ò lọ. èrè wo lẹ wá ń jẹ. mo tún travel lọ wò wọ́n ó ní èrè tí mo jẹ ni pé gbogbo àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin ló ti wà lọ́wọ́ mi lágbára Ọlọ́run. Ọlọ́run ṣe. lágbára Ọlọ́run máa sọ̀rọ̀ ó náà fẹ́ báyìí tó wà l'Amẹ́ríkà sọ̀rọ̀ ìyẹn lòun ò ní bàbá àti 8 months kí lòun fẹ́ fi ṣe. òun ò ní bàbá èmi nìkan lòun mọ̀ ní bàbá àti ìyá kí ni ìyá Kafaya ń wá kó lọ jókòó ara wọn kó lọ bá àwọn ìbejì wọn bẹ ṣe sọ kí ló burú tó bá mú èmi ò bímọ mi lẹ́yìn àwọn ọmọ mi o ṣùgbọ́n ó lọ bí mi kí ló dé tí ò tọ́ Kafaya mọ́ mọ́ ó lè pé kò ní jẹ́yàn ni ó wá jẹ́yàn ó fẹ́ wá jẹ ní tí ò bá gbé. bàbá Kafaya gún ọ̀sán òun má dira o dira kó má fi rẹ̀ lẹ̀ o torí wọ́n lè lọ lo míìsì o tó bá wá yá yín láti inú yín tó bá wù yín láti forgive ẹ lè wá forgive but èèyàn kọ́kọ́ ò gbọ́dọ̀ compel yín àbí láti force yín láti ní pé kẹ́ mú màmá mọ ọmọ. hello sir. hello sir. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ṣé dáadáa lẹ́wà. a dúpẹ́. orúkọ mi jẹ́ Alhaji Tajudeen. ok sir. mo ń pè láti Abuja. ara sir. ok mo fẹ́ confirm pé nọ́mbà yìí ni mo ṣe rí lórí Facebook nísìnyí so mo láti save ẹ̀. ok. so ṣé tẹ bá ní láì ṣé a lè pe nọ́mbà yìí ni àbí kí ni ìwúlò nọ́mbà yìí mo fẹ́ mọ̀. kí ni ìwúlò nọ́mbà yẹn kí lẹ̀yin rò tẹ́kẹ́ tó fi mú ó láti wúlò fún yín kẹ́ tó fẹ́ save ẹ̀ náà. èmi rò mo rò yí pé bóyá live tẹ bá ṣe òun èèyàn lè fi kọ́ ni. so nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn. ok it's alright ẹ confirm mi. anyway a máa continue show yìí ní ọjọ́ mi mo ti láwọn èèyàn tó ti kọ sí mi wọ́n ń wọ́ ọmọ wọn wọ́n ń wá ìyá wọn wọ́n ń wá bàbá wọn wọ́n pọ̀ tó ti kọ sí mi but jọ tó bá fẹ́ wá rojọ́ fèmí sọ tòótọ́ èmi ò mọ̀rọ̀ pa mi ní ṣe kíní kan support women supporting women mi ní ṣe
èmi máa sojú abẹ níko ni bó bá ṣe rí báyìí máa ṣe báyìí pa níbi ìmọ̀rọ̀ pa. Bàbá Kafaya ó kú oríire o wàá jádùn ọmọ yìí pẹ́ o àmọ́ pẹ̀lú ẹ̀ náà ẹ jìbù rẹ díẹ̀ but ẹ sì máa jẹun lọ́nà tó bá yá onígbà tí màmá máa mọ ọmọ ó yẹ kí màmá yẹn kó ṣe báyìí díẹ̀ kẹ́ tó jẹ́ kó rí ọmọ ẹ̀ ẹjọ́ ṣe báyìí díẹ̀ ẹ má tí jẹ́ kó rí ń sìn gbogbo owó tẹ́ fi rán ọmọ lọ sí Amẹ́ríkà rán ọmọ lọ sí kinní kan ẹ sì gbà padà ná kó ẹ wá jẹ́ kí ìyá yẹn ṣe báyìí kó tó rí ọmọ ẹ̀ nítorí pé kí ni ó gbé ọmọ sílẹ̀ kódà kó jẹ́ látọ̀dọ̀ ọmọ ọdún 6 ló ti gbélẹ̀ ṣebí ọkọ mi ló lọ fẹ́ ó dẹ̀ bímọ mi kí ló wá ń wá Kafaya fún ká nígbà tí wọ́n gbé sílẹ̀ kò sí ẹni tó gbé kò sí ẹni tó look after ẹ̀ kán ní Kafaya ti kú ó lè mọ̀ bóyá ó ti kú ọkọ ẹ pé Kafaya ò ṣoríire Kafaya ti di rédèrèdè ó ní máa pariwo Kafaya ìwọ náà ti gbọ́ pé Kafaya wà labroad ni kí wá di possibility pé tí Kafaya àwọn ọmọ abroad ẹ pé orí wọn gbálẹ̀ ó lè lóhun ò fẹ́ rí yín ó lè ní òun ò fẹ́ rí yín ló bá tán so ẹ jẹ́ kí n máa fi sin ṣe àlọ ẹ̀yin èèyàn ẹ lọ register lórí sabarikolo.com gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ ra lẹ̀ Danabit ó sì wà ẹ̀yin tẹ́ fẹ́ bèbè náà mo ti kó bèbè dé o ẹ pè mí lórí +447404851234 +447404851234 oní Sabarikolo ẹ lọ register lórí sabarikolo.com until I come your way next time ẹ jẹ́ kí n máa fi sin ṣe àlọ ire o bàbá Kafaya ẹ kú oríire ẹ kú tọ́jú ọmọ Iya Kafaya ẹ lọ máa fomi lò dàárọ̀.